Ẹ ṣeun àǹtí mi ẹ ṣeun. Ilé kalẹ̀. Yes, gan. Ọ̀ṣun ò gbọ́ sí. Kò sẹ́ni tó ń wálé Ọ̀ṣun. Yìí tẹ́ wáyà yìí wá lásán. Àbí. Omi rẹ̀. Á gbọ́ wáyà mi. Bó bá ti jẹun tán lálẹ́, ẹ bá ti fẹ́ sùn, ó ní kó máa mu omi. Gbogbo ohun tó bá wù kó ṣẹlẹ̀ lẹ́yìn ẹ̀. Bó bá ti wá di àárọ̀ tó tún fẹ́ wẹ̀, ó tún máa ta díẹ̀díẹ̀ sínú omi ìwẹ̀ yẹn. Mo sì mọ̀ pé lágbára Elédùà ọlẹ́ ayọ̀ sọnù rẹ̀ láìpẹ́ láì jìnnà. Ọjọ́ ó gbọ́ sí i. Jìnnì àbí òun nìkan. Aya mi nìkan ni. Ṣé o gbọ́ bọ́ ṣe wí? Kọ́ ló bọ́ ṣe ní ọ̀lọ́ àyà mi. Ọmọ sì lò ó. Bó bá finú ṣoyún tó fẹ̀yìn gbọ́mọ pọ̀. Bọ́mọ òun bá ti bẹ̀rẹ̀ sí ní tó fẹsẹ̀ lélẹ̀ báyìí. Abúlé mi ò máa gbé. Abúlé. Abúlé mi ò mọ̀ gbé. Ẹ̀bí abúlé ní ìlú ìgbé. Tó bá dá tí ó padà sọ́dọ̀ yín, Ọ̀ṣun ó sọ fún wa. Tí ó bá gbé abúlé fúngbà kan, tó bá yá Ọ̀ṣun á sọ pé kó padà sọ́dọ̀ wa. Ọlọ́run àjẹ́ pẹ̀pẹ́ fún wa. A máa ju iṣẹ́ àti ẹ̀ṣin pẹ́ fún wa. Bẹ́ẹ̀ lágbo. Ẹ̀sìn abúlọ̀kù ti bí o. Ẹ ṣeun. Jídé. Báwo ni òyìnbó Germany yẹn ṣó máa sanwó? Kí ló ń sọ yìí? Wọn ò bí dáa kó má sọ kò ní san kí ni? Mo ń to ṣẹ́ ó ti dé lẹ́bù tó yẹ kó rí ẹ̀gàn ti ń dàrú kò lè wait láti rí mi.
àmọ́ wèrè ẹ̀ ju question kan lánàá yéé ṣó nígbà tó ju question yẹn àyà mi ṣe pa torí kọ́kọ́ dà mí lórí mo máa wò pé wọ̀ owó ẹ̀ mo dá padà ṣùgbọ́n mo ṣọ́ pé bàtí táwọn ti máa fi dá lórí irú lálẹ́ ọlọ́run á san. mo tiẹ̀ trust ẹ̀ jẹ́ndọ́ àbẹ̀ sọ́ra o because àwọn òyìnbó Germany yẹn wọ́n ya wèrè gan-an. ẹ dá padà kò ń ṣe mi jẹ́ndọ́ ọlọ́run tí ò bá ní owó yẹn á yà á yà gbà bẹ́ẹ̀. bí yẹn ni o máa san. kí ló ń sọ yìí ọmọ ọdún tí mo ti ń ṣiṣẹ́ yìí ni. ok now ṣẹlẹ̀ mi plus nìkan ni mo ní fi sọ̀rọ̀ mi àmọ́ yahoo yìí ọpọlọ yìí àjọ tá a ní. bàtì máa lè kílíṣì jù báyìí lọ. máa kílíṣì má bọ̀ ọpọlọ ṣiṣẹ́ máa kílíṣì ní ìwọ tó bá dọ̀rọ̀ obìnrin ìwọ ló gùn wọ́n máa tó wọn wọlé lọ́sùn lọ́sì. tí ń pọ́n ìdí ẹ̀fọ́ nìyẹn o. ó dà wọ́n gbọ́. Ọlọ́run ti ṣe ìyanu wọ́n ti ṣe ọ̀rọ̀. Iṣẹ́ ọ̀rẹ́ mi ò ṣe. Báwo ló ṣe sọ fún wa? Wò sórí àtìgbà tèmi àti ẹ ti jọ sọ yẹn báyìí mo ṣáà ti wò pé ọgbọ́n wo ni mo lè gbélé o tí mo máa fi bá wọn sọ mo ṣáà sọ fún wọn pé wọ́n mọ̀ pé èmi àti ọ̀rẹ́ tímọ́tímọ́ ni wá wípé owó dẹ̀ pọ̀ lọ́wọ́ mọ́mì ẹ̀ wípé àdè ti fẹ́ ṣe ìdánwò wa pé kò dé sówó ṣáà mo ṣáà pawọ́ fún wọn lóríṣiríṣiríṣiríṣi tó ṣàfi bá mi gba owó yẹn ṣó ti ẹ̀fẹ̀ gbọ́ kò ń ṣọwọ́ ara wọn ló ti yọ ìṣe náà pé dádì mi lẹ́kọ̀ọ́ tó ń ṣàparọ́ kan fún wọn láṣàfidówó ìgbà lọ kókó bẹ̀ ṣáà ní pé arówó ìgbà kí wà àti Táíwò kí ẹ lè rí ìdánwò ìṣe kí ẹ má mísì ẹ. ó ṣe ọ̀rẹ́ mi ẹlẹ́dàá mi àti Táíwò á dúró tì ẹ́. àmín. kò ní padà lẹ́yìn ẹ. àmín. wo Kéde sórí àtijọ́ ètò ti máa ń ká gbogbo kiri inú tèmi náà dùn Ọlọ́run bá ń rí inú mi mọ sórí mi mọ irúfẹ́ tó lóun kàn fi sí mi lọ́kàn mi kàn mọ nǹkan tó dé mo kàn ṣáà nífẹ̀ẹ́ kan ni ìṣe ló dàbí kó jẹ́ pé mi àti ẹ ó dàbí ká jẹ́ gbọ́n àtàbúrò Ọlọ́run gbogbo dẹ inú mi ò dẹ̀ ní dùn tí ò bá ní kópa nínú ìdánwò yìí ṣé tèmi bá wá ṣe tí wò ó ṣe ṣé máa wá fi ẹ́ sílẹ̀ ni nítorí mo ṣàṣe ń wò pé a máa wọ́ padà sí iṣẹ́ ọ̀rẹ́ mi lágbóró Ọlọ́run èṣù ní yá wà ẹni tó máa dárin wa rí báyìí kò ní wọ àárín wa. ní ọba gẹ̀ẹ́sì nínú a máa jọ pàṣẹ ìdáhùn. ọmọ nǹkan tá a máa ṣe ẹ̀rùn ní káàjọ lọ dúpẹ́ lọ́wọ́ ọ̀yà àgbà kí ni wọ́n lè jọ ìyá jáde. Ìwọ náà fi yẹn lẹ̀ fún ọ. Ṣé wọn kúrò ní màá fẹ́ lé ẹ? Ìyàwó tí màá fẹ́ lé ẹ.
lọ léwe. Àlọ́. Kí ló ṣẹlẹ̀? Kí ló dé? Báyìí kàwé tán tá ń bọ̀ lé. Báyìí dún ségbé títì nìyẹn. Àdẹ̀wò pé ká fọ́dá ká sọ lọ́sọ̀dì kejì. Ìgbà tí gbogbo ọ̀ṣà sọ̀dá Kẹ́hìndé ó dàbí ẹni pé yẹ owó títì dáadáa. Bí mọ́tò ṣe gba Kẹ́hìndé dànù nìyẹn. Ẹ gbà mí. Kẹ́hìndé mi ibo ló wà? Owó tó kó wọn ti gbé lọ sílé ìwòsàn. Ẹyẹ Táíwò ńkọ́? Ó ti tẹ̀lé wọn mọ́. Ó ti tẹ̀lé lọ. Ó ti yá. Ó dáre o. Ẹgbà mi. Táíwò, kí ló dé tó ń sunkún? Ó wọṣọ dúdú, àwọn tèmídùn náà wọṣọ dúdú. Ìyábẹ̀jì náà ń sunkún nílé pẹ̀lú àwọn èèyàn. Mo ń bá wọn sọ̀rọ̀, Ìyábẹ̀jì ò gbọ́. Kí ló ṣẹlẹ̀? Orí tèmi. Kí ló ṣe mí? Ọmọ ní kú ni. Ẹ jẹ́ ká dá gbogbo nǹkan tó wà lọ́wọ́ wa lẹ́sìn kí Ọlọ́run ọba kó bá wa yọ ẹsẹ̀ Kẹ́hìndé kúrò láàrin wa. Ẹ ká wọ́n lọ. Ṣé dandan náà báyìí? Ṣé kò sí wàhálà? Ẹ kú tọ́jú ọmọ yín. Ṣé Tèmídùn yọ yín lẹ́nu? Ọlọ́run jẹ́. Tèmídùn, inú mi dùn fún rìpọ́ọ̀tì mo gbọ́ yẹn. And ẹ kò dẹ̀ keep it up, okay? Nítorí important ni kó wá fojú sí ìwé ẹ̀. You face your
your studies squarely. Láì kí kankan kó fún ẹ ní distraction rárá nípa ọ̀rọ̀ òwe ẹ̀. Ọlọ́run á dẹ̀ fún ẹ mọ̀. Ọlọ́run ṣeun. Tèmi dùn. Ṣé ti gbọ́ advice ti dájú fún ẹ? Make sure you keep it up. Mádàmú yá àgbà o, kò ṣọmọ jẹ́jẹ́. Mo kúkú trust ẹ. Orí ń bi tó níwèé dé o. Tèmi dùn. Ọmọwé. Àwọn tíṣà rẹ̀ wọ́n wálé. Wọ́n wá mú àwọn òye rẹ̀ fún mi. Ọmọ gidi lọ́lọ́run fún wa. Tèmi pè é sọmọkọ́mọ. Ọlọ́run fún wa lọ́mọkọ́mọ. Lápá tí tó ń ṣe kẹ̀kẹ́ kò sẹ́ni láàrin wa. Àǹtí mi ẹ ṣe, a máa rí yín bá ní agbára Ọlọ́run, àwòyè náà lẹ máa wò ó. Bẹ́ẹ̀ ṣe wo èmi láwòyè, ẹ wo òun náà láwòyè, ẹ ṣe. Àwọn ká tó máa lọ ní máa jẹ ẹ̀fọ́ yín yẹn. Tí mo ti múrú, tí mo ti kóbo. Mo jẹ́rìí. Wọ́n wá lọ rí dé wẹ́wẹ́ pupa. Mo bí yí. Mo jẹ́rìí. Wọ́n ti rí gbogbo rẹ̀. Ẹnu àbọ̀là fúnfún lọ jẹ. Mo máa ń sọ fún un pé ọbẹ̀ yín yóò dùn ju ọbẹ̀ ẹ̀ lọ. Ọbẹ̀ ìyàwó mi dùn ju ọbẹ̀. Ẹ ṣe máa. Ìyá àgbà, provisions tábà yín get nìyẹn. Èmi nìkan tán. Ògùrò rè epo pupa rè tí ìkọ́nù. Bẹ́ẹ̀ni. Àyà mi ó dàlẹ́ ó dàlẹ́ òní lálẹ́ rẹ̀ ó sì jèrè ọmọ yìí yóò dìrún dìgbà fún ọ. Sẹ́mi dúpẹ́ bá dúpẹ́ lọ́wọ́ yẹn. Kí ló ṣe? Ó yìí máa ṣe tójú yẹn lọ. Lágbára Ọlọ́run. Lọ gbẹ́fọ̀ fún mi. Táíwò! Táíwò! Máa. Ìwọ ẹ̀ títà lẹ́jì jọ ń sọ̀rọ̀ nínú ilé. Nínú yàrá bò. Nínú yàrá ẹ̀. Ẹ wo èmi nìkan mo wà nílé ìjọba. Báwo ló ṣe rárá rẹ̀? Ò ń ṣèrànràn láago mélòó? Lò ń ṣèrànràn. Ìgbà ó nílẹ̀ yìí ìṣúná tó bọ́ sínú yàrá ẹ̀ tó ló ń ṣèrànràn. Ó dáa pẹ̀lẹ́. Wo bí mo ṣe gbọ́ tẹ̀ ń sọ̀rọ̀ níṣẹ́ ló dàbẹ̀ ní pẹ́yìn méjì lẹ̀ ń sọ̀rọ̀ ṣó lálejò nínú yàrá ẹ̀ ni. Nínú yàrá mi rárá mi kò sí ọ̀rọ̀ kan nínú yàrá mi èmi nìkan ni mo wà bẹ́ẹ̀. Òbúrú tó bá ti wọlé kó gbàdúrà kó tó sùn má ṣèrànràn mọ́ o torí ohun tí mò ń gbọ́ yẹn bí ìgbà tó jẹ́ pẹ́yìn méjì ń sọ̀rọ̀ ni mò ń gbọ́ o. Ayé o ilẹ̀ wọlé lọ sùn ó dàrọ̀ ọlọ́kùnrin jù wà ó dàrọ̀. Ọ̀rẹ́ mi sórí mo bá yọ inú mi máa ń dùn sí ẹ gidi gan-an tí ó rírú ìfẹ́ tẹ́jọ́ ń lò yìí ìfẹ́ tó dáa ni o ìfẹ́ tó dáa ni bẹ́ẹ̀ dẹ̀ ni kẹ́ ẹ má ṣe lọ Ọlọ́run ò ní yà yín. Ẹ lóko nǹkan tó yẹ kẹ́yìn náà sọ fọlọ́run pé kó yẹ kí Ọlọ́run jẹ́ kẹ́ rí irúfẹ́ títí wa yìí. àbí o àmì. ṣàlùkù wa sọ pé òun ò lẹ́ni tí òun tẹ̀lé káàkiri. mi ò máa tiẹ̀ tí ní èèyàn ò lè fúyẹ́ kó lóun wò àmọ́ ṣe rí máa gé nǹkan àmọ́ tọ́lọ́ nǹkan fún yàn bó ṣe wà yìí ó lè tún lọ́lọ́ nǹkan mọ́ mi ká má jọ mọ̀. ẹlùkù ṣé òye wọn ń di ẹ. irọ́ èmi mo ń ṣàpèjúwe ọ̀rọ̀ ni. òun ṣàpèjúwe ọ̀rọ̀ ló wá ń fọwọ́ tẹ fá lára mi. mi ò ṣe a lè jọ ṣeré ni ókè ká tiẹ̀ gbà pé yà mí. ẹ máa gbà mí kẹ ó gbọ́ wí ni kí ló ṣe kí ló kọlu ẹ. ní sùúrù mo mọ̀ pé inú ẹ dùn sí. fímí lẹ̀ bí dábàá ti ń ṣeré láti ń lò tọrọ jọ tó ti ṣe oríire tí ẹ jẹ́ ń ṣe tèmi o kì í ṣe pé mo fi ń ṣeré wo torí inú mi dùn sórí àwọn ọgbà mi wà tẹ́gbọ́n máa ń fẹ́ ṣe mí kí n bá ìṣeré àbí ká sọ̀rọ̀ àbí kí n mọ́rọ̀ mi ìjáde bọ̀ ṣùgbọ́n torí bó ṣe burú bó ṣe máa ń ṣe bọ̀ inú mi dùn pò rẹ́rìn lọ́wọ́ máa ń wẹ̀. àbáyé kí wàá lóde ṣe àlejò ṣé mi àti àlejò ṣeré mọ́nì. ìwọ bíi ti báwo lájẹ́ dọ́ndì orí òní padà wá dìrú irú ẹ̀ náà wá ń sọ ni kéèmì àti ẹ̀ka jọ máa ṣeré ọwọ́ tó fẹ́ fi ṣe náà dà tí ẹ dúró téèyàn bá tiẹ̀ ń wá èèyàn tó máa bá ṣe á jẹ́wọ́ ìwọ yìí tó yẹ pé ò gbọ́ òyìnbó rárá. mo lè sọ òyìnbó kò wo ohun gbogbo lọ́bù ni kò ṣe bí tòun
mo gbóyìnbó bí wèrè. òyìnbó kan lẹ́nu ẹ̀ ò gbọ́ nǹkan kan. common hello o ò lè sọ wèrè wà. ó yẹ ẹ̀yin náà sọ kẹjẹ ká gbọ́. èmi ò lè sọ kí ni. dàbí torí pé mi ò fẹ́ sọ ṣé kí n sọ. ẹ sọ. ṣùgbọ́n ṣe rí nǹkan kan wà tí mo fẹ́ kí a ṣe ṣe rí gbogbo àbáṣe wa yìí àmọ́ ẹni tọ́lọ́run máa yan lọ́jọ́ iwájú o ẹ rántí pé gbogbo àjọ wà nìkan ṣe pé bóyá torí pé bóyá mi ò lọ léèwé bíi tìyín àbí mi ò kò yẹ yín kẹ́ máa fẹ́ máa wọ́ mi. àwọn èèyàn ń sàsí mi gan torí òyìnbó tí mo gbọ́ bóyá èmi nìkan ni mo gbọ́ òyìnbó jù nílé wa àwọn èèyàn wá ń torí ẹ̀ sàsí mi. wọ́n láti sàsí ẹ̀ náà torí ó ti já wèrè. ó yá sọ kọ́ ká gbọ́. ó yẹ ẹ̀yin náà sọ kẹjẹ ká gbọ́. òyìnbó tí mo gbọ́ gbẹ̀yìn who is a noun a little fine girl who is. ló kó bàbá yẹn jẹ́ what is kíni. wo sórí pé wà ẹ́ ó ti finish fún ẹ ó ti parí ó ti tán the end ayé ẹ ló wà yìí what is a noun. ó má lọ́rọ̀ kan tí mo fẹ́ bẹ́ẹ̀ sọ. ọ̀rọ̀ wo ni o. mo fẹ́ kó ṣe nǹkan kan fún mi. bí kí ni o. ohun mi kò fẹ́ tèmi dùn. tèmi dùn ẹ wo. tèmi dùn kan mi. tèmi dùn ọ̀rẹ́ ẹ. jọ kò lè ṣeé ṣe. kí ló dé tó fi ló lè fẹ́ tèmi dùn. ṣé bí wọn náà mọ̀ pé mo láfẹ́sọ́nà. mo ti sọ fún ẹ o ò lè fẹ́ ọmọ Yétúndé yẹn àti pé ilé rẹ ni tèmi dùn ti jáde. wo èmi ò tọrọ àrífín o mi ò lè fẹ́ tèmi dùn o ẹnu wo ni kí n fi sọ fún pé mo fẹ́ fẹ́ tèmi dùn ọ̀rẹ́ ẹ jọ nítorí Ọlọ́run mi ì fẹ́ tèmi dùn. Táyélolú tèmi dùn ò lè rin ẹ̀fín ó máa gbà sí ẹ lẹ́nu ṣe bọ́ọ̀rẹ́ mi ni. èmi ò fẹ́ tèmi dùn o àti wípé mo tẹ̀ lọ́rọ̀ kan tí mo fẹ́ sọ fún ẹ gbogbo bí mo ṣe ń rí ẹ tó ń wá yìí ẹ̀rù ń bà mí o. kí ló dé tó ń bẹ̀rù. ẹ̀rù ṣe ní bà mí ṣé ìwọ mọ̀ ipò kì í ṣara ayé mọ́ ni. ní ìjẹta tó wá ìyá àbèjì fúnra o wọ́n gbọ́ pé mò ń báyọ̀ kan sọ̀rọ̀ ọ́nú ilé náà kanlẹ̀kùn tán pè mí jáde ọlá kó lọ́gbọ́n tí mo dá fún wọn. wọ́n nìkan ló ń rí mi ṣùgbọ́n o Táyélolú má sọ fún ẹ̀dá alààyè kankan pé o máa ń rí mi o. ìwọ náà mọ̀ pé tí n bá bẹ̀ ṣàdéhùn mi ò lè dá ẹ láéláyé mi ì dẹ̀ ní sọ fún ẹ̀dá alààyè kankan pé mò ń rí ẹ ṣó ti gbọ́ ṣó ti tẹ́ ẹ lọ́rùn. o Táyélolú má gbàgbé nǹkan tí mo sọ fún ẹ o mo fẹ́ kó fẹ́ pè mí. Bùlẹ̀ ti ń bọ̀. ìyá àbèjì ló rán mi iṣẹ́ lọ sókè odòjò. Inú sáré lọ ra nǹkan ni. kí ló wá lọ ra o. gbogbo nǹkan ló fẹ́ mu ó fọ́ ni. ti gbọ́ o. Èmi ti fẹ́ máa lọ ilẹ̀ tí ń ṣú má pẹ́ dé lọ́la. mi ì pẹ́ dé. Pírísípà tó ṣẹ́gun wá ń sìn. Ó burú o. tó bá burú aburú sápò ara ẹni èmi gan bú ògiri. Ò ní gbọ́ kò ṣàtètè dé nǹkan àánú mi ṣe nítorí aago kéékèèké ló máa ń dé ń sìn. Ó èmi tí ń lọ ilẹ̀ tí ṣúṣú ti gbọ́. èmi wà lọ bí. Ó dàbọ̀. Ajíbíkẹ́ ni a sì. bóyá rí. Òun ló máa fẹ́. wọ́n ní mi ò lè fẹ́ mi fẹ́. Táyélolú gbogbo yìí tó ń sọ yẹn irọ́ ni òun ló máa fẹ́. Ọlọ́run ní jẹ́ mi ò lè fẹ́ ẹni téèyàn ò bá sọ̀rọ̀ pé kí láyé mi ò lè fẹ́. wo Táyélolú nǹkan tí mo fẹ́ ló máa bá mi fẹ́ tèmi dùn ló máa fẹ́. yóò fẹ́ tèmi dùn yóò fẹ́ tèmi dùn báwo ló ṣe máa sọ pé kí n máa fẹ́ tèmi dùn. gbà òun ló máa fẹ́. ó yẹ ká fọ òkú àwọn mi lọ kí lọ fẹ́. Òun ló máa fẹ́ o òun ló máa fẹ́. àbí mo ti fẹ́ ni. Táyélolú nǹkan tí mo fẹ́ ló máa bá mi fẹ́. mo fẹ́. Gbogbo yìí tó ń sọ yẹn ò bá mi tèmi dùn ló máa fẹ́. mi fẹ́ ayélujáde mi fẹ́ tèmi dùn o dáadáa. ayélujáde mi lè fẹ́ o mi lè fẹ́ kankan kí ló dé gbà. Táíwò alẹ́ mi ò lè fẹ́. Táíwò ẹnu ń bá sọ̀rọ̀ ìwọ àti tá lè dọ́njà ìwọ àti tá lọ sọ pé ò fẹ́ fún. Màámi à ń ṣe practice ní school ni. ẹ gbà mí practice ti fẹ́ sọmọ mi dé nǹkan mi. Practice wo àti bí ijọ́ mẹ́ta mo ti rí wípé òun dá sọ tó bá jẹ́ wípé nǹkan kan wà ńbẹ̀ jọ tètè sọ fún mi kí n pariwo síta ń sìn o. Màámi kò sí nǹkan kan díẹ̀
kí ni practice tá à ń ṣe ní school ni mo ní kí n sáré rehearse ìyá mi fẹ́ sáré wọnúlé. ó lọ́nú ilé. nìṣó ajọ́ ń lọ́nú ilé náà. ajọ́ ń lọ ni. tó bá jẹ́nu ilé lẹ́ni tó bá sọ̀rọ̀ wà nìṣó. ó yá. wọlé nìṣó. ọ̀rọ̀ yìí sú mi o tí n bá ṣí gbogbo ara mi fún ẹ wàá káàánú mi mo ní kí n ṣàrà fún ẹ ìwọ náà ṣàmọ bí gbogbo ẹ ṣe ń lọ ọ̀rọ̀ Ṣẹ́gun ò dẹ̀ fẹ́ yé mi mọ́ o ti change o kì í ṣe báyìí ọ̀rọ̀ ẹ̀gbọ́n ti sú mi. wo sùúrù ló máa ní o tí bá lọ́rọ̀ yìí yé mi gan o yọ ni mo ń pa o but a máa fi ọ̀rọ̀ yìí lọ àgbà lórí ìlú náà tójú sún mi pé kéèyàn kọ̀ sùn kọ́ máa nàyàn wo ó sún mi náà ṣùgbọ́n a máa fọ̀rọ̀ yìí lọ àgbà ṣòtúgbọ́n jọ ó máa farabalẹ̀ jọ nítorí ọlọ́mọ bẹ́ẹ̀. wọ́n tún ti jẹ́ ló tún ṣẹlẹ̀ nípa àwọn ẹlẹ́yà ló ṣẹlẹ̀ Yétúndé. Táíwò ládùúgbò gbogbo ọ̀rọ̀ tí mò ń bẹ̀ ẹ́ sọ ó fẹ́ ìyá létí lápá akúmọ̀ lójú dìbì ẹja gbígbẹ ládùúgbò gbogbo nǹkan tí mo sọ fẹ́ pé mi fẹ́ rírun àtọmọ òṣì yìí pọ̀ mọ́ mo ní tèmídùn ni mo fẹ́ kò fẹ́. fẹ́ kí wàá sọ kí ni kò fún ẹ o ti wá jẹ́ tán wáyé dúró ṣé wọ́n bí sóni mẹ́ta ni kí ló rí burúkú wọn lọ ó bẹ́ẹ̀ bí tẹ̀mí kẹ́mi di tẹ̀mí mu aláwọ̀ ni wàhálà yé lèmi. nǹkan tí mo fẹ́ ló máa ṣe tèmídùn ló máa fẹ́. tèmídùn kìíní ebi ò fẹ́ tèmídùn o. jẹ́ kí n sọ kíní kan fún ẹ tó bá wá kọ̀ tó ló fẹ́ tèmídùn tí bá máa fi pa èèyàn mẹ́ta sí ẹ lọ́rùn. tẹ̀ tí wá jẹ́ tán ó bá pa 100 ni. ibi tó bá ti rí tí ara òun ti ń bá aráyé ṣe wà wá sọ fún mi ṣó ti yẹ máa wá pé gbogbo aráyé máa sọ fún wọn wípé gbogbo ìgbà ni mo máa rí ẹ pé tó máa ń jọ sí mi. Táílolú tó bá dánwò mi ní sọ pé kejì mi ní ẹ mọ́ wàá wá bá mi níbi tí mo wà. tètè kò lọ́nà gbogbo ṣó fẹ́ ní ìyọ̀rá mi ni ó ti pọ̀ jù náà kí ni gbogbo orí eléyìí sìn. padà wá bí báyìí Táílolú àánú ẹ ṣe mí tó bá yẹ kó kì í ṣe kejì mi wọ́n ti máa kó sílẹ̀. ọmọ Kẹ́hìndé kí ló ń pa ẹlẹ́kún. Táíwò ìwọ ló ń pa mí lẹ́kún. lọ́nà wo. ó ṣe kọ́ tí mo bá ẹ sọ. kí ló ní kí n ṣe tí mi ṣe o. gbogbo ọ̀rọ̀ tí mo bá ẹ sọ kan. ọ̀rọ̀ wo ló ń bá mi sọ tí mi gbọ́ sí ẹlẹ́nu ṣé kí n ṣe torí ọ̀rọ̀ tèmi dùn ṣá. torí ẹ̀ gan ni. ó dáa náà kí nìdí gan tó rí gan tó fi sọ pé dandan kí n fẹ́ tèmi dùn. Táíwò alágbẹ̀dẹ mi tó ń lórin lójú kan òun ló mọ nǹkan tó ń wá o èmi ni mo mọ nǹkan tí mo rí tí mo fi sọ pé tèmi dùn gan lóhùn mi kò fi ṣàyà tó bá dẹ̀ nídìí obìnrin ò jẹ́ kú mo lu torí pé èyí tó bá jẹ́ kú mo lu ikú ti pakọ nílé wọn ni. Ọlọ́run ti ṣe ìyanu wọ́n ti ṣe ọ̀rẹ́ mi o. báwo ló ṣe sọ fún wa wò sórí àtìgbà tèmi àti ẹ ti jọ sọ yẹn báyìí mo ṣáà ti wò pé ọgbọ́n wo ni mo lè gbélé o tí mo máa fi bá wọn sọ mo ṣáà sọ fún wọn pé wọ́n mọ̀ pé èmi àti ọ̀rẹ́ tímọ́tímọ́ ni wá ipò owó dẹ̀ pọ̀ lọ́wọ́ mọ́mì ẹ̀ pé àdè ti fẹ́ ṣe ìdánwò wa pé kò dé sówó mo ṣáà pawọ́ fún wọn lóríṣiríṣiríṣi tó ṣáà fi bá mi gba owó yẹn ṣó ti ẹ̀fẹ̀ gbọ́ kò ń ṣòwò ara wọn ló ti yọ ìṣe náà pé dádì mi lẹ́kọ̀ọ́ tó ń ṣàparọ́ kan fún wọn láṣàfihàn ìgbà lọ kókó bẹ̀ ṣáà ní pé arówó ìgbà kí wà àti Táíwò kí ẹ lè rí ìdánwò ìṣe kí ẹ má mísì ẹ. ó mà
wà lọ́rọ̀ kan tí mi fẹ́ bẹ̀rẹ̀ sọ. Kí ni yẹn? Ṣùgbọ́n mi mọ́ mú ibẹ̀ sọ mi. Kí ni nǹkan náà? Àní mo lọ́kọ ọ̀run. Ọkọ ọ̀run kí ló ń jẹ́ bẹ́ẹ̀? O mọ nǹkan tó ń pè lọ́kọ ọ̀run. Mi mọ nǹkan tó ń jẹ́ ọkọ ọ̀run o. Ó dáa jẹ́ kí n ṣàlàyé fún ẹ. Sórí ọkọ ọ̀run téèyàn bá lọ́kọ ọ̀run ó máa ń dààmú èèyàn gan débi pé kò kí ń jẹ́ kéèyàn rọ́kọ fẹ́ láyé. Gbogbo ọkùnrin tó bá ti fẹ́ fẹ́yàn báyìí wọ́n máa sá fún ẹ. Ọkọ ọ̀run yẹn wọ́n máa dẹ́rù bà wọ́n àbí kó máa lọ ṣe nǹkan fún wọn tí wọ́n fi ní lè fẹ́. In fact sórí gbogbo ò tí ẹ̀ yé mi tẹ́lẹ̀ àwọn òbí mi náà jẹ́ kí n mọ̀ pé mo lọ́kọ ọ̀run torí pé ìgbà míì tí mo bá sùn mo kàn máa ń rí i pé ọkùnrin kan bá mi ní àjọṣepọ̀ látòjú ọ̀run tí má lè ti jí má dé rí lára mi pé mo ṣẹ̀ṣẹ̀ tán ni. Ìgbà tí mo ṣàlàyé fún wọn náà fi wá sọ pé ọkọ ọ̀run ló ń dà mí láàmú àti pé gbogbo wàhálà yìí kò tí ì lè yanjú àfi tí mo bá rẹ́ni tó nífẹ̀ẹ́ mi tọkàntọkàn tèmi náà dẹ̀ nífẹ̀ẹ́. Ó ga ọ̀rọ̀ pẹ̀lú ọ̀rẹ́ mi lágbóró Ọlọ́run Ọlọ́run á pèsè ọkùnrin tó máa nífẹ̀ẹ́ tóun náà máa nífẹ̀ẹ́ dénúdénú Ọlọ́run á bá mi gbé pàdé ẹ̀. Ó ti rí ìdí tí mo ṣe ń tẹnu mọ́ pé tèmi dùn gan-an ni kò fi ṣàyà. Ó ṣẹ̀ṣẹ̀ wá yé mi báyìí ni. Ṣé ò bínú pé mo dá ẹ dúró? Táíwò o kò dá mi dúró síta mi báyìí látàárọ̀ ni kí ló dé kí ló ṣẹlẹ̀ tó ló fẹ́ rí mi. Má bínú ó láwọn ọ̀rọ̀ kankan tí mo fẹ́ sọ fún ẹ ni. Ìwọ náà ṣàmọ̀ pé a ti pẹ́ nínú ìlú ìgan ìlú ìlà àtijọ́ ṣe kékeré bọ́ ọmọ kan wò pé bá ṣe jọ ń rìn tá a lọ tá a ń bọ̀ ó wù mí kí nǹkan kan wà láàrin wa pé kájọ máa fẹ́ra wa. Mọ̀ pé lọ́dọ̀ yín ìyá àgbà ó láìkì mi gan ó nífẹ̀ẹ́ mi tí bá dọ̀dọ̀ yín bẹ́ẹ̀ sì ni ìyá àbèjì náà tó bá dọ̀dọ̀ wá ìyá àbèjì rí wọn máa ń dùn ní pé kírú ọmọ yìí kó tiẹ̀ jẹ́ ọmọ wọn. Mo dẹ̀ mọ̀ pé tí n bá fẹ́ rù ẹ ìyá àbèjì máa fẹ́ràn ẹ wọ́n máa gbà ẹ tọwọ́ tẹsẹ̀ á wá wù mí kó jẹ́ ìyàwó mi mo nífẹ̀ẹ́ gan láti inú ọkàn mi wà ní. gbégbégbégbé ó dúró níbi tó dé ìdúró ó sọ nǹkan kan sì ti gbọ́ ẹ dáadáa mo fẹ́ kó o tún sọ lára gbogbo ẹjọ́ òṣì tó rù kalẹ̀ ń sìn ó sọ nǹkan kan tó jẹ́ kókó mo fẹ́ kó o tún sọ mo fẹ́ gbọ́. Mo ní ó wù mí mo nífẹ̀ẹ́ láti inú ọkàn mi ó wù mí kí n fẹ́ ẹ. Màmá fẹ́ ẹ ní ṣùlọ́kà ni o àwọn ìyá àbèjì máa kó ṣú wálé yìí máa gbó máa fẹ́ máa gbé ẹ tán pátápátá ni. Oríṣiríṣi Táíwò jó ọjọ́ wo náà bá kàràtàkàrà gan bímọ ọjọ́ wo ló dáyé tó ń tó obìnrin ìwọ yìí àbálàbàrú ẹ̀ tọ́mọ tẹ̀ wá ń pe gbogbo ẹran tó lè ẹranko tó níwò ṣé yẹ kí ìgbín tiẹ̀ yìí náà máa jáde ìwọ sọ pé wọ́n fẹ́ fẹ́ mi ṣé mo jẹ́ ń ṣàwáwú ẹ̀ ni ó gbọ́dọ̀ wọ́n hàn ṣàwáwú ẹ̀ síwájú ni àbí yóò kí ń wojú ni bá tiẹ̀ wá wá ọkùnrin téèyàn ò rí ṣé ìwọ onídọ̀tí olóòrùn tó jẹ́ pé o kì í ṣèfún abíyá ẹ̀ ṣé ìyẹn lèèyàn máa fẹ́ ni gbogbo orun ló ta kókó mọ́ ẹ lórí orí ràdàràdà orí ràrùn ó dá lọ́mọkùnrin rárá ó wùyàn rárá kò sí nǹkan báyìí tó lè fi wùyàn ìwọ tó jẹ́ pé bàbá mi ló máa ń rọ̀ lójoojúmọ́ ó lówó lọ́wọ́ tó lè fi ṣe fáìn bẹ́ẹ̀ ó ní nǹkan kan ó useless ó tún fáìn ó dá òórùn ó dọ̀tí wọ́n sọ pé kémi fẹ́ èmi sì gbọ́ èmi òdògbò nínú àwọn ògbò mi kò tún ìwò náà ṣé ìwọ ẹni mo fẹ́ fẹ́ ni ayé yìí máa ti wá bàjẹ́ o òwò mẹ́nu òṣì tó ti fọ̀ láti bí ọdún mẹ́wàá ó wà lápàtà lágbárí ìjẹ́ o bẹ̀rẹ̀ sí bóyá ń sọ̀rọ̀ gbogbo ló ń bù tí ó ń bù jáde kémi wá fẹ́ wọ kí wá fẹ́ ìbọn sọfí láti ẹ̀jọba lọ́pọ̀túnítì sì tí mo ra lálẹ́ o lè rí ìbọn àbí o ti ya wèrè o ti ń ṣi èrè o lè ṣí jáde ṣòro tí o bá ń ṣe ọlá ọ̀rẹ́ mi tí mo rò mọ́ ẹ láwa tí o bá ń ṣe ọlá ọ̀rẹ́ mi tó jẹ́ ìkejì ẹ tó ti dolóògbé tí mo rò mọ́ ẹ láwa ni ó yẹ kí n bá ẹ lù idiot ọ̀dẹ̀.
iṣẹ́ tó rán mi mo ti jẹ́ṣẹ́ o ṣé o gbọ́ ìgbàjú tó ń gbà mí wọ́n gbà mí ẹnu mi fẹ́ wọ́ sẹ́gbẹ̀ẹ́ àbí wo èmi ò fẹ́ tèmi dùn o jọ nítorí Ọlọ́run ọmọ tó máa rí mi fún èmi ò fẹ́ ṣé o mọ̀ yìí pé ọmọ yìí kì í wojú mi tẹ́lẹ̀ mo wá jẹ ìgbàjú ó gbá ojú mi torí ọ̀rọ̀ pé kí n lè tẹ̀lé ọ̀rọ̀ tó ń sọ ṣó ti rí. Táíwò ní sùúrù bó ṣe yẹ kí Tẹ̀mídùn ṣe gan-an ló ṣe ṣe yẹn ìwọ náà mọ̀rọ̀ àwọn obìnrin kò lè déédéé sọ fún ẹ pé òun ti gbọ́ tí ẹ náà ló máa padà ṣe. sùúrù orí burúkú wo nìyẹn sùúrù tí mo ní tó fi gbá ojú mi sùúrù tí mo ní tó fi ń lọ tí mo ń wò ó kí wá ní sùúrù ẹ ṣe máa ọ yìí ni olúwa ràn mí lọ́wọ́ dé. jẹ́ kí wá sọ kíní kan fún ẹ jọ torí Ọlọ́run mi ò ní sùúrù kankan mọ́ o èmi ò lè fẹ́ tèmi dùn o ṣó ti gbọ́ èmi ò fẹ́ o. ọ̀rẹ́ báwo dé wà ní. ọmọ yẹn ti gbà fún yàrá àdúpẹ́ fọlọ́run Ọlọ́run ò ṣe o Ọlọ́run tó wá bẹ́ẹ̀ ṣe débi tó fi gbá ẹ létí Ọlọ́run ò ní padà lẹ́yìn ẹ̀ tó wọ́n fi kẹnu sọ́mọ gbogbo ẹ̀ ní mò ń gbọ́ lólé ó bá ilé tí àbí ògbà ilé tí má pààrọ̀ o táyé má pààrọ̀ o ayé onírẹ̀ òní dáhùn ó gbá ilé tí àbí kò gbá ilé tí ó ti ẹ̀ lè parọ́ fún ẹ ìmọ̀ pé kò gbà fún ẹ ṣé mi ò sọ fún ẹ ṣé orí èṣù ló ṣe mọ̀nkí tó tàkìtì tó wá lọ tàkìtì wọlé ẹ̀kùn ṣé ọmọ kò máa tẹ́ mọ̀nkí ẹ ti tàkìtì wọlé láyọ̀n ẹ̀tẹ̀ burúkú ni kò sórí tí gbogbo wa bá jọ rìn ṣé òótọ́ dé ká sọ báyà bá jọ rìn a mọ̀ wọ ara wa mọ̀mẹ́ntì tó jù mí lọ àfi tí mo máa fẹ́ yájú o ṣe máa kẹnu sọmọ yẹn o mọ̀ kọ́ mọ́ rẹwà jù ẹ lọ mo bẹ́ẹ̀ lè sọ pé ká sọ pé òun ló rẹwà jù ní ìlú tá a wà yìí ìwọ wa lọ kẹnu sí ó kọjá yìí ẹni kọjá mo dẹ̀ sọ fún ẹ mo ní má dán wò mo ní má ṣe bí ó bá ṣe kí ní ìyẹ̀tẹ̀ ló máa bá bọ̀ o tí wọ́n bẹ̀ tẹ̀ bọ̀ báyìí ọ̀rẹ́ wa máa ronú sórí gbogbo tó fi mí kanlẹ̀ ó yé mi jẹ́ ká lọ mẹ́mu ọ̀rọ̀ gidi tí wà tí mo fẹ́ sọ. sórí tọmọ yẹn ká fọkàn sí o kò jọra àwọn àǹkárá òjọ lẹ́sìn àǹkárá òjọ lẹ́sìn rárá ó yé. Kẹ́hìndé ẹjọ́ Táíwò ni mo fẹ́ fi sùn ẹ o Táíwò ti ń kọjá ìyá rẹ̀ lọ́dọ̀ mi ó ti ń kọjá ìyá rẹ̀ o Táíwò irú Táíwò sẹ́mi kí Táíwò máa dẹnu ìfẹ́ kọ mí kó sọ pé òun fẹ́ fẹ́ mi láti bó síbo ṣé Táíwò ti gbàgbé bí èmi àti òun ṣe jọ jẹ́ ni ó ti gbàgbé pé gbogbo àjọ dàgbà ni àtijọ́ dàbí nǹkan kan náà tó bá fẹ́ fáwọn obìnrin ó máa rìn síwájú nìkan ń ṣe irú èmi ló yẹ kó máa dẹnu kọ tí ó bá dẹ̀ ń ṣọlá tiẹ̀ tí mo rò mọ́ lára mo mọ nǹkan tó yẹ kí n ṣe fún wo mo fẹ́ kó bá mi kìlọ̀ fún dáadáa ọjọ́kíjọ́ tó bá tún gba wájú mi kọjá tó bá sọ̀sọ̀kúsọ nǹkan tí màá ṣe fún gbọ̀ngàn ní láìkẹ́. Tẹ̀mídùn ṣòrí gbogbo bí Táíwò ṣe wá bá ẹ kò ṣẹ̀yìn mi. ìwọ. bẹ́ẹ̀ ni ṣé o ti gbàgbé ni o ti gbàgbé àdéhùn tó wà láàrin. Tẹ̀mídùn bọ́ọ̀rẹ́ wa ṣe ń lọ yìí bó ṣe ń jinlẹ̀ yìí Ọlọ́run má jẹ́ ká rí o tí kan ní wa bá ṣaláìsí kí ló rò pa lè ṣe tá a fi ní gbàgbé ara wa láéláé. Ọlọ́run ò ní jẹ́ ká rí rẹ̀ àmín. kú bíi ti báwo wo Kẹ́hìndé ẹ̀rù ẹ̀ máa ń bà mí o èmi àti akàndúró sí bíbà àdé ń sọ̀rọ̀ ó dẹ̀ dédé change nǹkan tá à ń sọ ní pé ẹ tí kan nu wa bá ṣaláìsí. èrè ṣe ló máa ń ṣe bí abara méjì gbà mí Ọlọ́run kí ni ìtumọ̀ eléwo akàn àìmí àti àjọ ń sọ̀rọ̀ tẹ́lẹ̀ mi báyìí kò kàn dédé sọ orú nǹkan báyìí káwọn ló ṣe máa ro nǹkan báyìí kò dáná. anyway jẹ́ ń fèsì sí ìbéèrè ẹ̀. nǹkan tẹ̀mí wò yìí pé a lè ṣe tí àwa méjèèjì ò fi ní gbàgbé ara wa òun ni pé bóyá kí mọ̀lẹ́bí àwọn méjèèjì bóyá kàn ṣe nǹkan kan tí àwọn méjèèjì máa fi dàpọ̀ mọ́ra wọn tó máa wá fi di ẹyọ kan ṣó ti yẹ o mọ̀ pé tó máa di ẹyọ kan báyẹn á di pé a bẹ̀rẹ̀ sí ń wára wa àwọn mọ̀lẹ́bí tí wọ́n máa wá sí ọ̀dọ̀ tiwa àwa náà máa wá sọ́dọ̀ tí irú nǹkan báyẹn kò ní jẹ́ ká lè gbàgbé ara wa. ó ṣé ọ̀rẹ́ mi nǹkan tí mo fẹ́ gan nìyẹn torí mi ìfẹ́ ká gbàgbé ara wa ọ̀rẹ́ mi.
Táyé èmi mo ní pé kò jẹ́ ká jọ pàdé bíbá tó ló ní ọ̀rọ̀ kan tí mo fẹ́ sọ fún ẹ. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé láti ọjọ́ ètò tí máa ń bá mi sọ̀rọ̀ pé o fẹ́ fẹ́ mi ó ṣe pé mi ì fẹ́ fún ẹ lésì bọ́ mú kàn ní kí n tún rò dáadáa kó tó di pé mo bẹ̀ ẹ́ sọnù ṣùgbọ́n sìn mo wá fẹ́ sọ fún ẹ pé mo ti gbọ́ mo ti gbà láti fẹ́. wo Kẹ́hìndé máa gbọ́ sọ̀rọ̀ ìyá ìbejì máa gbọ́ sọ̀rọ̀ yìí ìyá ìbejì máa gbọ́ sọ̀rọ̀ yìí inú ìyá ìbejì máa dùn wo pé mo tiẹ̀ gbọ́ lásán inú ìyá ìbejì máa dùn mo ti gbọ́ wo Táyé sórí ó kò jẹ́ pé ẹ̀yin ọkùnrin ẹ̀rù yín máa ń bà mí ni àti pé báwọn màmá wa ṣe máa ń sọ̀rọ̀ ẹ̀yin ọkùnrin fún wa wọ́n máa ń jẹ́ kẹ́rù ẹ̀yin ọkùnrin bà wá ni wọ́n ní pé oró inú yín pé ó ju ti ọ̀ka lọ wọ́n lẹ́yìn ọkùnrin pé ti máa ń ṣàwọ̀ obìnrin báṣubàṣu ju pé ẹ ti burú jù wọ́n ti ẹ̀ sọ débi pé téèyàn bá rẹ̀yìn ọkùnrin báyìí tó bá rí ejò kó pa ẹ̀yìn ọkùnrin dànù kó fi ejò sílẹ̀ kó máa lọ. ṣé mo tàwọn yẹn fi wọ́n lẹ́ o ṣé mo bí ìgbín yẹn bá ti ń fà báyìí kára ohun èmi Táyé ó máa tẹ̀lé ẹni torí mo nífẹ̀ẹ́ láti inú ọkàn mi ni wo bí ìfi ẹ́ ṣeré o dídú o ṣe o. ó dà tó bá mọ̀ yìí pé dájúdájú ò nífẹ̀ẹ́ mi wà wá fi àsìkò ìwà fi búra fún mi wípé o ò ní dà mí o ò dẹ̀ ní pa mí lẹ́kùn. èmi wo kò sí gbogbo wo mo á fi búra fún ẹ pé mi Táyé o ọmọ Àṣàkẹ́ mi ò ní dà ẹ́ mi dẹ̀ ní pa ẹ́ lẹ́kún wo gbogbo ibikíbi tó bá ti ń lọ àjọ ń lọ ni mo nífẹ̀ẹ́ láti mọ̀kàn mi ṣe. èmi náà wá ń búra fún ẹ pé èmi náà ò ní dà ẹ́ títí láéláé. o ṣe àwọn èèyàn máa wò wá dídé. oúnjẹ kan máa wò wá dídé. ìwọ ní ká máa lọ sí jẹ́ ká máa lọ sọ́dọ̀ yá mi. Omilọ́lá. Bọ́dà wọn bì. Àìfínípé ní àìfẹ̀yànpẹ̀yàn tó ń jẹ́ kára òkú sán bàǹtẹ̀wọ̀ lóyún. Omilọ́lá. Ṣé o ti gbàgbé àdéhùn ni? Ó wá dáyé tán. O ti gbàgbé mi wá ń ṣe bó ṣe wù ẹ́. Gbogbo bó ṣe ń ṣe pátápátá lóde ayé gbogbo ẹ̀ ni mò ń rí. Omi bá jẹ́ àbí omi tọ́nà àbí omi òṣì omi jáde àti wo ló tiẹ̀ ló ń jẹ́ kí ló dé ṣé wọ́n bí sọ́ọ̀nù mẹ́ta ni wọ́n ní kó fi mí lọ́rùn sílẹ̀ kó yẹ tẹ̀lé mi kiri mọ́ wọ́n dé máa pariwo ìwọ ọkọ ọ̀run mi ìwọ ọkọ ọ̀run mi mi ò mọ nǹkan tó ń ṣe lọ́rùn mi ò mọ̀gbà tí mo fẹ́ sọ́ọ̀nù ọ̀dọ̀ dúró kó nígbà tí màá padà sọ nǹkan tó máa kílẹ̀ mi náà mi ò ṣe ìyàwó ẹ̀ fi mí lọ́rùn sílẹ̀ kó jẹ́ kí n ṣe ayé mi jọ. Ìwọ ti gbàgbé àdéhùn tó bẹ́ mi ṣe nísàlẹ̀ omi gẹ́gẹ́ bí ọkọ ẹ̀ ó wá dòde ayé tán ó wá ń ṣe ìbúra pẹ̀lú ọkùnrin mi. Omilọ́lá lámilámi ẹ ìbá ṣe jẹ́jẹ́ torí kó má bàa láró mo kìlọ̀ fún nàyànnàyàn kó ṣọ́ ọ̀yànnà torí kó má bàa nà ẹni ọba kí jìmì rẹ kó wá lọ ṣọ́ gègé kó má bàa gùn di aládé kágbọ́n má bàa ta ẹ lójú kágbọ́n má bàa ta ẹ nímú kó má bàa fífẹ́kúfẹ́ kó àlà tẹ́lẹ̀ láàyè. Omilọ́lá awítẹ́lẹ̀ kó tó dání àgbàjàkadì ni mo ní kí n wá fún ẹ ní ìkìlọ̀ ni tí mo bá tún rí ẹ pẹ̀lú ọmọkùnrin kan tẹ́jọ́ ń kóra yín kiri màá jọ ẹ lójú. kò sí nǹkan tó fẹ́ fi mi ṣe
kò sí nǹkan tí mẹ́tàlẹ̀ tó lè fi mi ṣe, kò sí nǹkan tí dáadáa ẹ̀ fẹ́ dà. Wo jẹ́ kí èmi náà jẹ́ kó yẹ ṣé o rí ọmọkùnrin tó rí yẹn òun ni mo máa fẹ́, kò dẹ̀ sí nǹkan tó lè ṣe sí. Fi mí lọ́rùn sílẹ̀, mi ò kí ń ṣe ìyàwó ẹ̀, fi mí sílẹ̀ wáyàwó tiẹ̀ síwájú. Jẹ́ kí èmi náà wá sọ fún ẹ o sórí ọjọ́ kọjọ́ tó bá tún wá dènà dèmí tó bẹ̀rẹ̀ sí sọ gbogbo ìṣọ́ tó ń sọ jáde lẹ́nu ọlọ́pàá ni màá ní kó wá gbé idiot. bí kú ló lóko ìpàkùtì rẹ̀. Yẹ́yẹ́ Ọ̀ṣun, yẹ́yẹ́ Ọ̀ṣun, yẹ́yẹ́ Ọ̀ṣun, ẹ máa bá mi kọ́re yẹ́yẹ́ Ọ̀ṣun, yẹ́yẹ́ Ọ̀ṣun, yẹ́yẹ́ Ọ̀ṣun, yẹ́yẹ́ Ọ̀ṣun, ẹ máa bá mi kọ́re yẹ́yẹ́ Ọ̀ṣun, yẹ́yẹ́ Ọ̀ṣun, yẹ́yẹ́ Ọ̀ṣun, yẹ́yẹ́ Ọ̀ṣun, ẹ máa bá mi kọ́re yẹ́yẹ́ Ọ̀ṣun, yẹ́yẹ́ Ọ̀ṣun, yẹ́yẹ́ Ọ̀ṣun, ẹ máa bá mi kó òye Ọ̀ṣun. Ẹ ṣé mo dúpẹ́ gidi gan, a túbọ̀ máa jú wa ṣe o. Àṣẹ yìí ṣàmọ́dún o. Àní pẹ̀dí o. Àní fẹnikẹ́ni ṣàwátì láàrin wa. Gbogbo àwọn èrò tó bẹ̀ ń wò wá yìí àní fi ń ṣàwátì o. Àní fọwọ́ wa gbọ́mọ sí o. Àní jàbọ̀ ayé o. Ẹ wá lèmi tí mò ń wúre náà mi ò ní fẹ́ lè ṣàṣemọ́ o. Àṣọdúnmọ́dún. Ìgbà ọdún kan ni o. Tèmi dùn eléyìí ni ìgbà ìkẹyìn lórí ìgbà ò tí rú mọ́. Ọ̀ṣun ṣẹ̀gẹ̀ṣẹ́ olóyà jù àwẹ̀dẹ kó tó wẹ mọ́ ohun ìgìrìgì sọ́gìsọ́gì àríjó ṣe ni pẹ̀lẹ́ ọ̀ṣàn ẹ̀rọ náà dalẹ̀ ọ̀gbàmùgbàmù ọ̀gbàlẹ̀gbálẹ̀ omi olóore ìyá mi Ọ̀ṣun ni mò ń ké sí. A máa jú wa ṣe. Àṣẹ àṣẹ wa. Àṣẹ àní ṣàṣetì. Ẹ ṣeun, ẹ ṣé mo dúpẹ́, ẹ ṣé àṣẹ yìí ṣàmọ́dún gbogbo wọn pátá níwòyí àmọ́dún tún máa léjù báyìí lọ ni. Làǹkẹ́ tó jọ ọmọ lọ. Olúwẹ̀rí làǹkẹ́ tó jọ ọmọ lọ. Kí làǹkẹ́ tó jọ ọmọ lọ. Olúwẹ̀rí làǹkẹ́ tó jọ ọmọ lọ. Tèmídùn yóò dà fún ọ, ó ṣoríire, ó làgbàgbà. Tó wá rí ohun tára yóò fi pamọ́ sí ọ lọ́wọ́ kò ní béèrè lọ́wọ́. Lẹ́ni ló ń bá bàbá rẹ̀ àti ìyá rẹ̀ rí kó. Èní. Lọ sí kò bá wù. Ìyá àgbà ẹ sọ fún mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé mo ń lọ sí Èkó lẹ́yìn. Ìgbà wo la dáṣọ táwọn ìgbẹ́ ti wọ́? Ìgbà wo mo sọ fún ọ tó tẹ̀lé bàbá rẹ̀ àti ìyá rẹ̀ lọ? Ṣé ẹ rántí ọjọ́ kìíní àná tí wọ́n ní bẹ́ẹ̀ bá bí Tìmídùn? Abúlé yìí ni kò gbé, àmọ́ bó bá tó àkókò tí ó máa bá yín gbé òun ó ṣàlàyé fún wa. Wọ́n sì ti ṣàlàyé náà fún mi. Ṣé ẹ wá rí igbá tó gbéhùn, igbá àgbẹ̀yìn tó gbéhùn? Lára àlàyé tí wọ́n ṣe fún mi nígbà wọn àfi kásẹ̀ rẹ̀ ńlẹ̀. Kì í tó fi kásẹ̀ gbogbo ẹ̀ ńlẹ̀. Tèmídùn ẹ̀jẹ̀ ṣòrí bí ìyá àgbà ṣe sọ yẹn bẹ́ẹ̀ gan ló ṣe máa rí torú nọ́rọ̀ tó wà ńlẹ̀ tẹ́lẹ̀. Màá ó tiẹ̀ máa lọ náà ni Tèmídùn láti lọ náà ni. Ṣòrí láti ìbẹ̀rẹ̀ ìgbésí ayé ẹ̀ wá ó ní ẹsẹ̀ kan tá à ń tọ̀ nípa ẹ̀. Àdẹ gbọ́dọ̀ yẹ ẹsẹ̀ yẹn tá a bá yẹ ọlọ́màjà dára wa lẹ́bi ó máa bá a lọ náà ni. Ṣùgbọ́n Tèmídùn ó yẹ kí inú ẹ̀ dùn ní ètò bá wa lọ. Ọmọ ọlọ́run ni àti mi máa ṣe o. Ọlọ́run ló fi yín kẹ́mi, ó fi yín kẹ́mi gidigidi lọ. Inú mi dùn pé lẹ́yìn tí ìyàwó á kú ẹ̀ṣọ́ ojú ẹ̀ṣẹ̀ àrí ẹ̀yìn náà pẹ̀ àjà lẹ́yìn
ẹ̀yin náà ò ní jáwọ́ àjù wa. ẹ ṣeun gan ni mà ẹ ṣeun ẹ kú gbogbo ìgbà ẹ kú àdúró tì ẹ kú ìtọ́jú ni Ọlọ́run ní fi wá pa yín lẹ́kún ẹ ṣeun. ọmọ balẹ̀ mọ́ ẹ̀rọ ó yẹ kí inú ẹdùn kò fẹ́ wá wí sílẹ̀ yìí. máa wọ ọ́dẹ àmọ́ máa kí màmá àdúgbò ìsẹ̀yìn. bàbá bá ti lọ ifá pẹ̀lú gan-an rọ́gùn ní ọtí mọ́lá. pẹ̀lẹ́. ó bá lójijì. ó bá lójijì. ẹ ṣeun mà. orí mi máa ma jẹ́ ìyá ẹlẹ́dá ni máa ma jẹ́ mo ṣe o. àti dáadáa ni ó ní ilé ńkọ́ àlàáfíà ìyá àgbà ńkọ́. àlàáfíà ni wọn. àjókòó má bàa jókòó. ẹ rà mà ẹ kúṣẹ́ ẹ jọ máa mú ti wo gbogbo nulé mi rí Táíwò ni. kò sí nílé èmi náà ni mo ránṣẹ́ ó yẹ kó ti dé mi mọ nǹkan tó dáa dúró ni. ṣé kò ní pẹ́ dé mà. ó dáa dúró dé èmi mọ̀ pé kò ní pẹ́ dé mọ́ torí mo ti ránṣẹ́ tó lọ yìí ó ti ṣe díẹ̀ ó ti gbọ́. ẹ má dìde. hello ẹ má bínú mo sáré lọ ṣe nǹkan kan bì kan ni mi ti parí nǹkan tí mò ń ṣe. ó dáa mo ti gbọ́ màmá bọ̀. mọ́mù ẹ jọ̀ọ́ ṣé ibi tẹ́ ń Táíwò yẹn ṣé ibi tó jìn. ọ̀dọ̀ bàbá Múdẹkẹ́ ni mo ràn èmi ìwà mọ bó ṣe wá pẹ́ tí òde látẹ̀ ni àtàárọ̀ kùtù ni mo dẹ̀ ti rán lọ. mọ́mì ẹ wo nǹkan tó ṣẹlẹ̀ ni pé mo fẹ́ rí Táíwò ni ó wà important kí n rí nísinsìnyí nítorí pé ṣàdédé làwọn òbí mi kàn dé látẹ̀kọ̀ wọ́n sọ pé àwọn fẹ́ máa mú mi lọ sípò wọn ò dẹ̀ sọ nǹkan kan fún mi ti tẹ́lẹ̀ wọn ò bá mi sọ ti tẹ́lẹ̀ torí ẹ̀ mo ṣe ní kí n sáré wá wo Táíwò kí n lè ṣàlàyé fún un. Èkó ṣé wà tí ẹ ti ìjọ sọ tẹ́lẹ̀ pò lè kó ni. àjọ sọ tẹ́lẹ̀ àwọn fún àwọn gan wọn sọ fún mi wọ́n kàn dé lójijì ń sìn náà ní kí n máa lọ sékòó kí n máa lọ sékòó. kí ló máa ṣe báyìí ṣé wàá dúró kó kúkú rí ná. àwọn náà tún pè mí pé ibo mo wà kí n máa bọ̀ kí n ṣáà máa bọ̀ nílé. bóyá kí n bẹ́ẹ̀ jíṣẹ́ fún. ejò tí Táíwò bá dé ejò ẹni kò jọ torí Ọlọ́run kó sáré yọjú sí mi torí pé nbà ní kí n padà wá wò ṣùgbọ́n wọ́n lè tún ní kí n má jáde mọ́ báyẹn kó jọ torí Ọlọ́run mo ní láti rí kó tó di pé mo lọ sékòó ejò ẹ bá mi jíṣẹ́ fún ma. ó dà kò burú mo ti gbọ́ ó dà pẹ̀lẹ́ kó máa ṣe jẹ́jẹ́ lẹ́kọ̀ọ́. Ọlọ́run aṣọ ẹ̀yẹ o aṣọ ẹ̀bùn kó kí gbogbo àwọn ará Èkó pẹ̀lẹ́. Hello Táíwò. Hello. Tèmídù. Báwo ni? Táíwò, látàárọ̀ ni mo ti ń pè ẹ́. Kí ló dé tó tètè dọ́dọ̀ Ẹ̀lùkú? Mi ti dọ́dọ̀ wọn ni, mi fẹ́ yọ Ẹ̀lùkú lẹ́nu ni. Má bínú Tèmídù, má bínú. Ọkàn mi ò balẹ̀ látàárọ̀ tí mi ti gbóhùn ẹ̀ mú kan ṣáà ń pè Ẹ̀lùkú sọ pé ò tí dọ́dọ̀ mo wá wò pé kí ló ń ṣẹlẹ̀. Anyway, báwo ni ṣàlàáfíà lọ? Ìyá àbèjì ńkọ́? Àlàáfíà ni ìyá àbèjì wà o, àlàáfíà ni o. Àwọn dáàdì kan náà lọ́hùn. Àlàáfíà làwọn náà wà ń bí báyìí. Wo Táíwò, ìwà òkè o. Ọlọ́run mi ìwà òkè níbi tí mo wà yìí. Ṣé làárọ̀ ẹ̀ kàn sọ mí? Ọkùnrin kàn fà mí láti jọ ẹni ó ṣe níbi kí n rí ẹ. Ayọ̀wọ́ náà yin èmi náà. Ó sì ń bí ẹni pé kí n rí ẹ ni. Ṣùgbọ́n mo tiẹ̀ ní nǹkan tí mo fẹ́ sọ fún ọ. Ìgbà wo ló ń bọ̀ lábúlé náà? Kò ń ṣe pé kò wù mí kí n wá sábúlé ṣùgbọ́n
àwọn dádì mi ni wọn ò fún mi láàyè láti dá jáde rárá. Anytime tó bá ti fẹ́ jáde báyìí ṣe náà máa ní ẹ kí driver gbé mi lọ mo mọ̀ mí nǹkan dẹ̀ lè wá sábúlé báyìí wọ́n á máa wò pé kí ni mo fẹ́ wá dá ṣe ń bẹ̀ nǹkan tó fà á nìyẹn. Ó mọ nǹkan tó máa ṣẹlẹ̀ màá ṣáà wá ọ̀nà tí màá fi kúrò nínú ilé lọ́jọ́ kan láìpẹ́ màá wá sábúlé ṣó ti gbọ́ nítorí pé mo fẹ́ rí ẹ mi gẹ́tà ara mi ń bí báyìí mo ní láti rí ẹ. jọ nítorí Ọlọ́run bá mi wá àyè láti wá ó wù mí kí n rí ẹ jọ. Ó mọ nǹkan tá a máa ṣe kó tó di pé màá wá bóyá màá mọ ọgbọ́n tí màá fi gbowó lọ́wọ́ dádì mi màá try láti lè ra fóònù kan bọ̀ so that èmi àti ẹ̀ á lè jọ máa sọ̀rọ̀ anytime tó bá ti wà kò ní ṣe pé òṣè máa lọ dúró sí ọ̀dọ̀ ẹ̀ lukú tí wàá fi máa receive gbogbo gbàkígbà tó bá ti wà ká bára sọ àkọ́ máa sọ náà àbí báwo ló ṣe rí sí. O ṣe Ọlọ́run á ràn ẹ́ lọ́wọ́ o ṣe kí mi náà máa lo fóònù kí n máa pè o ṣe o Ọlọ́run á ràn ẹ́ lọ́wọ́ olólùfẹ́ mi. pẹ̀lẹ́ ọkọ mi máa wọlé gbogbo àdá lágbára náà èkúrọ́ lálábàákú ẹ̀wẹ̀ mi àti ẹ̀ kò síbì kankan tí mò ń lọ ṣó ti gbọ́ fọkàn ẹ balẹ̀ mi ì lè gbàgbé àdéhùn tó wà láàrin mi àti ẹ̀ ìwọ náà ni kó má wàá gbàgbé má gbàgbé gbogbo ìlérí tó ṣe fún mi má lọ sọ pé torí pé mi ì sí lábúlé mọ́ kó máa wá ṣe gbogbo nǹkan tó mú ẹ pẹ̀lú àwọn obìnrin mi ń bẹ̀ yẹn ṣó ti gbọ́. gbàgbé kẹ̀ mi ò gbàgbé o ó ń jó lọ́kàn mi bí iná ni mi ì lè gbé ìfẹ́ fún ẹnì kankan ìwọ ni mo fẹ́ láti inú ọkàn mi wá ìwọ ni ayé mi ìwọ ni ọkàn mi. It's a problem ṣètìgbọ́ àárín ra very soon. mo ti gbọ́. All right, yes. You take it. I love you too. Ṣé kí ìyá tètè lọ dá fóònù ẹ̀ ló kó padà fún kó má lọ máa bínú ṣó ti gbọ́ ìyàwó mi. gbígbélé kọ ẹ yìí kò dùn mọ́ mi inú o ṣe ló dàbí ẹni pé abúlé tó wà yìí bíi pé kó má lọ mọ́ bẹ́ẹ̀ ló ṣe rí lójú mi. ṣé òun rò pé ìgírí òun máa pa ìfẹ́ wa lára ni. Táyé lòlú. ń gbọ́ o. Táyé lòlú mo ti sọ fún ẹ wípé gbígbélé kò mí kú lè pa ìfẹ́ mi àti ẹ̀ lára. ṣé bọ́kàn báyìí nìfẹ́ wà ìfẹ́ ọkàn ni mo ní sí ẹ kò ń ṣèfẹ́ ojú wo sórí níwọ̀nba ìgbà tá a bá ti ń fi ìfẹ́ rúfẹ́ ìfẹ́ wa máa gòkè àgbà sí ni fọkàn ìbalẹ̀ èmi ní tiẹ̀ lọ́jọ́kọjọ́ mo nífẹ̀ẹ́ síbẹ̀síbẹ̀. tí gbọ́ bá sọ bẹ́ẹ̀. Ọmọ ẹ̀ kì í dáwọ́ ní apá mi. Dáwọ́. Àǹtí tèmi dùn. Kí ló ṣe yín? Kí ló dé tẹ̀ ń ronú? Èmi. Ẹ tún wá ń dá sọ̀rọ̀. Dá sọ̀rọ̀. Dá sọ̀rọ̀. Ẹ ń ronú. Adùn, kí ló ṣẹlẹ̀? Kí ni tiẹ̀ pẹ̀lú tèmi? Kí ló dé tó monitor life mi kiri? Wọ́n dẹ̀ máa ní ẹ̀ ń dá ronú ẹ̀ ń dá sọ̀rọ̀ ẹ̀ ń dá ṣe kíní kan kí ló kọ́ ẹ̀ ń bẹ̀? Fi mí lẹ̀. Àǹtí tèmi dùn ó kàn mí mo gbáṣẹ́ yín mọ́ṣẹ́ nu ilé yìí ni ẹ mọ̀ pé ohun tó bá ń ṣe yín ti ń ṣe mí ẹ ń ronú níṣẹ́ lẹ tó ń pe Táíwò ẹ tó ń pe Táíwò ń jẹ́ bẹ́ẹ̀.
wo Àdùnní kò lè yí ẹ má wọrí ntí. ẹ wò ṣe rí nítorí pé ẹ mú mi nímú ọmọ ọ̀dọ̀ níṣẹ́ lẹ mú mi gẹ́gẹ́ bí àbúrò yín nílé torí ẹ̀ náà lèmi náà dẹ̀ ṣe ń wùwà bí àbúrò sí i ẹ jẹ́ kí n mọ ohun tó ṣe yín ẹ jọ̀ọ́ ṣe rí Táíwò tẹ dárúkọ yẹn kí ni nǹkan tó ṣẹlẹ̀ bóyá ó lè rí nǹkan tèmi náà lè rí sọ́ọ̀sì. Dádì àti mọ́mì mi ó kò dìde dé lọ́jọ́ kan wọn láwọn fẹ́ mọ mi kúrò lábúlé láì sọ fún mi ti tẹ́lẹ̀ ó dẹ̀ ní ọmọkùnrin tèmi àti ẹ̀jọ́ ń tẹ̀lé ra wa lábúlé Táyé lórúkọ ẹ̀ ń jẹ́ wọn ò jẹ́ kí n ní àǹfààní láti dágbére fún wọn àtijọ́ yẹn náà kẹ̀lẹ́ wọn ò jẹ́ ń jáde mo wíṣ àti wá lọ wọn ò jẹ́ kí n jáde orí fóònù tí n tún máa ń pè sí nọ́mbà yẹn kò tún dédé lọ mọ́ arú ẹ̀ dẹ̀ sọ mí tí ẹ̀ mọ nǹkan tí mo lè ṣe mọ́ jà ẹ̀. ọ̀rọ̀ ìfẹ́ bó ṣe máa ń ṣèyàn nìyẹn ṣẹ́rí tó bá wá jẹ́ yẹn ṣe bí abúlé tẹ̀ ti ṣe kékeré ni ẹ padà lọ síbẹ̀ kí ló bèrè Táyé òun. Àdùnní wọ́n ló ń sọ̀rọ̀ báyìí ó ṣàmọ́ bọ́rọ̀ Dádì ṣe rí ó mọ̀ pé anywhere tí mo bá fẹ́ lọ báyìí wọ́n máa ní kí dírìvà gbé mi lọ ni báwo ni mo ṣe wá fẹ́ dá lọ abúlé kò pọ́síbù o. òótọ́ dẹ̀ tún lọ̀rọ̀ Dádì tẹ̀ tó sọ yìí o àmọ́ tó bá jẹ́ ti ọ̀rọ̀ Dádì yẹn èmi mo mọ̀ nǹkan tá a lè ṣe sí. wàá bá mi ṣe bí màá yẹn lọ. mo mọ bó ta lè lọ ṣé eré ìjọ tẹ bá máa lọ Dádì àti jáde ẹ mọ̀ pé Dádì máa ń jí jáde kúrò lẹ́yìn tó bá ṣe lọ báyìí máa ti dá yín lóhùn máa ti ṣe gbogbo nǹkan tẹ́ fẹ́ ṣe fún yín ó ti tẹ́ bá máa lọ báyìí àárọ̀ kùtùkùtù lè máa lọ ẹ̀yin ṣe rí ti dírìvà yẹn ò lé mo mọ bí mi ṣe máa mú dírìvà ẹ ti tètè jí lọ àmọ́ ọjọ́ tẹ́ bá lọ lẹ máa padà o. Àdùnní dún ṣé nǹkan tó sọ yìí ṣé o lérò pé ó máa work out àti ṣé ó máa ṣèṣe. ẹ lè ṣáájú Dádì padà sílé. ẹ káàsán. ẹ kú iṣẹ́ mà. ẹ jọ̀ọ́ mà màmá àbèjì ni mo béèrè. ìyá àbèjì ò gbé bíbá ẹ mọ́. ó dáa Táíwò wọn kọ́. àwọn àti Táyé lọ́jọ́ kó lọ wọ́n ti kó lọ Ìbàdàn. Ìbàdàn. bẹ́ẹ̀ ni lọ́dọ̀ àbúrò wọn. ẹ jọ̀ọ́ mà ṣé ẹ mọ sáìdì ibi tó ń gbé nìbàdàn. rárá o kò sẹ́ni tó mọ̀ ó ti ṣe díẹ̀ tó ti lọ. ẹ dẹ̀ mọ anybody tó mọ ibi tó ń gbé nìbàdàn. kò sí o kò sí ẹni tó mọ̀ ọ̀tẹ̀ sọ fún ìyàwó tó fi lọ kò sẹ́ni tó mọ̀ rárá. ok ẹ ṣe gan ma. ẹ ṣe káàbọ̀ ẹ kú. Ṣadé kàn mú wẹ̀. Ṣadé. Ṣadé dúró kí ló jẹ ó ti tóbi dànù. Tìmídùn mò ń bínú sí ẹ. Kí mo ṣe. ó wá fi mí lé wá sá lọ sẹ́kù. mo má bínú sí mi ó ṣàmọ̀ pé kò ń ṣe pé mo dédé lọ àwọn òbí mi náà kàn dé lọ́jọ́ kan náà kàn kí mi mọ́lẹ̀ tó gbé mi lọ má bínú ṣe ti gbọ́. Tìmídùn. Anyway ibo ló wá wà sí sábúlé ló ṣì wà ní. abúlé èmi tí mo ṣẹ̀dé látẹ̀kọ̀ bíjọ́ mẹ́ta sẹ́yìn mo dé látẹ̀kọ̀.
mo ṣe dé sábúlé ni. Èkó ló wà ó tiẹ̀ dá a lọ kọ̀ǹtínà rẹ wá náà. Táíwò ni mo wá wò ń bíbà yìí wọ́n dẹ̀ ni wọn ò gbé bíbà yìí mọ́. àwọn Táíwò ti kó kúrò o mo á wò wọ́n jẹta àgbà tí mo dé ni wọ́n ní wọ́n ti lọ sí Ìbàdàn. ó dẹ̀ mọ anybody tó tiẹ̀ mọ ibi tó ń gbé Ìbàdàn yẹn. olórí ẹbí tí mo bá tún béèrè lọ wọn ìgbà tí mo dábúlé lọ ni wọ́n kú. tèmi dùn ibi ìgbà ìlú wa jókòó sí ilé ti ṣújú o mo wọ inú ilé mo wo yàrá ẹ mi ò rí ẹ ṣé ò sí. kò sí nǹkan kan. o ò lè sọ pé kò sí nǹkan kan torí mo ṣàkíyèsí ẹlẹ́nu ọjọ́ mẹ́ta yìí láti gbàtà tí mú ẹ wá látàbúlé inú ẹ ò dùn o ò túraká ṣé o ò láìkí bó ṣe wá bá wa gbé ni. kò kí ń ṣe pé inú mi ò dùn láti wá bá yín gbé ó kàn jẹ́ pé ó ní nǹkan kan tó ń bà mí inú jẹ́ ni. bíi kí ni bá mi sọ̀rọ̀. ẹ mọ̀ wípé ìgbà tí ẹ kọ́kọ́ mú mi dé mo pè é gẹ́gẹ́ bí ìyá mo lè ṣàlàyé nǹkan fún yín nípa ẹni tí mò ń fẹ́ kí n tó kúrò lábúlé. ọ̀rọ̀ ènìyàn ni ṣé rí ọkàn mi kàn ń fà sí látijọ́ yẹn nítorí pé mi ò ní opportunity láti dágbére fún lọ́jọ́ tẹ wá mú mi. ṣé èdè mọ bọ́rọ̀ dáàdì ṣe rí àtìgbà tí mo dé wọn ò jẹ́ kí n dá jáde so ó wù mí kí n lọ wò ṣùgbọ́n mi ò láǹfààní àti lọ nítorí dáàdì so ẹnujọ́ mẹ́ta ẹ̀ ṣá mo kàn ṣáà rọ́jú mo wọ́gbọ́n dá mo ṣáà lọ sábúlé mo lọ wò unfortunately ìgbà tí màá fi dábúlé ó ló ti kó kúrò lábúlé. tèmi dùn tèmi àti ẹ̀dẹ̀jọ wà nílé ló wá lè pè mí kó ṣàlàyé fún mi ìyẹn ò dáa o ìyẹn ò dáa tó. there's time for everything mi ní fẹ́ kó gbé ọ̀rọ̀ ọkùnrin lọ́kàn lásìkò tó wà yìí ìwé ẹ ló yẹ kó jẹ́ lógún ṣùgbọ́n mi step by step lọ́rọ̀ lé ayé tó bá tó àsìkò tó yẹ kó lọ́kọ ìrọ̀rùn ló máa bá dé ojoojúmọ́ ni mo dẹ̀ ń sọ fẹ́lẹ́dà mi wípé ibi tó máa rò ẹ́ lọ́rùn ibùjókòó ẹ̀ ìkẹ́lẹ́dà mi bá mi pèsè fún ẹ bẹ́ẹ̀ dẹ̀ ló ṣe máa rí lámábìínú ọkọ mi dédé. Bísọ́lá àtàrọ̀ tá a ti débi a kàn ń wò rárá ni ìwọ ló dẹ̀ gbé wa wá sí bíbá tó ló fẹ́ ra nǹkan fún boyfriend ẹ̀ kí ni nǹkan tó fẹ́ rà gangan nu gbogbo tó wà mí báyìí. torí ẹ̀ náà mo ṣe kó oyún wá ó mọ̀ pé ìwọ gangan ó lójú nǹkan tó fine tí wàá lè bá mi wá nǹkan tó nice fún boyfriend mi yìí náà. èmi kọ́ ni wàá bẹ̀rẹ̀ wò yẹn tóyìn bọ́ sí bẹ́ẹ̀. báwo lẹ ṣe ń ṣe báyìí náà. ìwọ lórí tó náìsì látara ọmọ ojú náìsì lónìí ojú pàṣọ lónìí. báwo lẹ ṣe ń ṣe báyìí. á bẹ̀ wo ohun tó fẹ́. Túnráyọ̀. Oh my God, Uncle Jide, I'm fine, sir. Sure, okay. Mo wà okay, ẹkújọ́ mẹ́ta. Long time. Kí ló wá ṣe ládùúgbò yìí? Mo wá get kan fún boyfriend mi rí báyìí. Ojú ẹ̀ rè, ó máa ti yàtọ̀ gan. Big girl wà today. Àbí ẹ̀yin náà bàjẹ́ náà, ẹ̀ kọ́ tí wọ́n á dùn sí. Sure, all right. Mo wá okay, Yeah, that's all right. Pẹ̀lẹ́. Kúṣẹ́. Daddy nǹkan mọ́ mi kọ́. Everybody wá. Ẹ̀yin ọ̀rẹ́ mi, ẹ̀ lè ṣe bí n pẹ́ rí yàn, ẹ wá kí uncle mi. How are you? Hello. Jídé lorúkọ mi. Tóyìn lorúkọ mi. Tóyìn, how are you? How are you? Thank you. My name is Temidun. Temidun. Oh, mo rí pé sweet wà lára orúkọ yẹn. Nǹkan tó bá dùn sweet kọ́ nìyẹn. Nǹkan tó bá ti dùn sweet náà ni. Yes, now. Ṣé wà okay? I'm okay. Okay, ẹ pẹ̀lẹ́. Thank you, sir. Yeah. All right. Any nice time. Thank you too. Yeah. Ọ̀rẹ́ mo ti bẹ rí nǹkan tó nice. Kí ni? Bọ́ọ̀ náà ti máa ń bọ̀. Ṣé òbí ti báwo lè ṣe sọ̀rọ̀ báyìí? Bẹ́ẹ̀ ni ọkàn bí mi. Ẹ wo
ó rà ń pè mí nírà kankan mọ́ mi bàrẹ́ ìjà máa lọ. Wàá choose ẹyọ kan náà. Ọgbọ́n ni wàá kàn gbé wa sí bíbẹ̀ lásán. Ewu ìjà máa lọ, á lọ sí ọ̀dà. Ó tún máa ń sún mi lọ́rọ̀ ẹ̀ nìyẹn jàre. Okay, no problem. Túnráyọ̀, ẹ ti lọ. Thanks, sir. All right, take care. All right, dear. Take care. Yeah. Túnráyọ̀. Sir? Báwo ni? Fine, sir. Ọ̀rẹ́ tèmi dùn yẹn tó láyà ẹ̀. Uncle. Ẹ ti yá sáré ha orúkọ ẹ̀ sórí. Orúkọ ẹ̀ ní nǹkan tó dùn nù. Òun wọ́n dẹ̀ dùn mí ò má ìdánmọ̀ yẹn rárá. Tèmi dùn. She's not bad and she's a very good girl to know. Really? Yes. Báwo mo ṣe máa mọ̀ ọ́? Gbogbo nǹkan ló fi hùn mí. Okay, ẹ má worry. Bẹ́ẹ̀ ṣe máa rí ẹyin ṣe problem. O sure? Ẹ má worry. O sure? Ó bá sure dey worry me. Yes. Inú mi á dùn gan. Alright, ṣebí nọ́mbà yẹn lẹ ṣì ń lò. Oh yes, òun náà mo ṣe ń lò. Ẹ má worry. O sure? Máa gbá yín láago. Tí mo bá rí, obì ẹ máa gbó. Gbà bẹ́ẹ̀. Ẹ wá wò ṣé níbi tẹ́ ẹ̀ràn mi dé, èmi gan máa jẹ́ kọjá ibẹ̀. Mo jẹ́rìí ẹ̀. Jẹ́ kó yẹ pé ẹ̀gbọ́n ẹ̀ yóò bàjẹ́. Ẹ ṣe jẹ́jẹ́ ìtì lọ́wọ́ àwọn òkè ẹ ṣe dàwọ̀. Yeah. Cause I love you more than anything. Cause I love you more than anything. Lọ́pọ̀lọpọ̀ ọgbà a máa ń kọjá níbi tá a lọ ká tó débi tá a lọ. You see, mo fẹ́ kó wo Táíwò yẹn gẹ́gẹ́ bí ibi tó gbà kọjá tó lọ. Bọ̀kórè mi jíde bí ibi tó ń lọ tó ṣẹ̀ dé. See, rí mi bí somebody that is better than Táíwò like 20 times. Okay, but for starters, to bá fẹ́ find it difficult to like gbé picture Táíwò kó gbé wò mí and you are good. Mo fẹ́ fi ọlọ́kàn balẹ̀ pé you are gonna definitely enjoy me. You enjoy the relationship and I'm sure you will never regret, dating with someone like me, you get what I'm saying? Well, gbogbo nǹkan tó sọ pátápátá ni mo ti gbọ́. Ó kàn jẹ́ pé ẹ̀yin ọkùnrin ẹ̀rù yín bà mí gan-an. Tó bá jẹ́ kó possible fún mi ni, mo prefer láti wà báyìí títí láéláé because mi ò ní heart láti gba gbogbo nǹkan tó tó yẹn. Ṣórí ọ̀rọ̀ ìdàgbẹ́ ẹni tó ti takàlà rí ni kó tó wá ta èrè. Irú wọn mọ irọ́ tí oníkèégbé ń pa. I'm so sorry to say this, but mo feel pé in fact kò sọ́kùnrin tó lè nífẹ̀ẹ́ mi bíi Táíwò. Stop it! You're making a big mistake. Táíwò love ẹ. Kò lè dàbí love tèmi níṣẹ́. Okay? Undiluted love. Trust me. Okay. Nǹkan tí mo kàn mọ̀ dájú ni pé in the next 2 weeks, max 3 weeks, wà ní kí ló dé tó kọ́kọ́ pàdé Táíwò láyé ẹ̀? Why not Jídé? I'm telling you, I don't brag. Mi ò lẹ́nu, mi ò kí ń bùgá anybody, understand? But mo máa ń sọ bó ṣe rí. That is just me. You date me and you're happy. You just give it a try and you won't regret it. Trust me. Okay, no problem. Good. You're not talking. Yeah, let's start. Yeah. Mo ní kó mo drink, olóò mo drink. Mo ní kó tẹ̀ tún fún ẹ lómi. O tí ẹ já. I mean, kí ló fẹ́ now? You have to be free. Táíwò! Tèmi dùn. Táíwò! Tèmi dùn. No. Táíwò ṣe mọ ra yín rí. Bọ̀bọ̀ dẹ̀ tí mi sọ fún ẹ nìyí bí mo ní lábúlé. Ṣé wọ́n rí? Èmi ni. Ẹ̀yin ọ̀rẹ́ mi. He's my first love. Hi, welcome. Yeah, I'm happy for you. Hi. How you doing? Hi. Pretty. Gbogbo ti ṣàtọ̀gbọ́ o. Múdẹ̀. Má fi Táíwò lọ́n ṣe máa ń sọ pé omi lèèyàn you see ẹ ti mọ́ra ní village náà ẹ ti wá ṣọ́pàdé ní campus. Ṣé wo ni mo rí yẹn? Èmi ni. He's my love.
Ilé ó jàre ọkọ mi ẹ̀ ló kú. Ọ̀kárí. Torí ọ̀rẹ́ ẹ̀ mo ṣe ránṣẹ́ pè é. Ọ̀rẹ́ ẹ̀ ìdánwò tó ṣe síléèwé gíga wọ́n ti mú. Ọ̀rẹ́ mo fẹ́ dúpẹ́ o. Oríire ńlá ni. Oríire náà á bá ẹ kalẹ̀. Ó ṣe ò jàre. Àmọ́ owó ni ò sí lọ́wọ́ mi. Mo ti gbálé, mo ti gbá gbogbo ẹ̀. Kò tó nǹkan kan. Mo wá bá àbúrò mi sọ̀rọ̀ tó wà nìbàdàn. Ohun tí yẹn wá ní ohun tóun lè ṣe ni wípé kí Táíwò máa bọ̀ wá sí Ìbàdàn á rí nǹkan kan máa ṣe tó máa fọwọ́ pa. Pé mi pàápàá máa rí nǹkan kan máa ṣe ògùn sí nǹkan kan táàrí ṣe ń bi táwa yìí. Á lè máa rọ́ra ẹ̀ fúnra rẹ̀ á máa sanwó iléèwé ẹ̀. Òun lọmọ fi takú sí tó lóun ò ní lọ. Òun ò ní kúrò níbí. Òun ò lọ Ìbàdàn kankan mo ṣe ní ìdá kò burú. Bí n bá bẹ́ẹ̀ sọ tó bá gbọ́. Ọ̀rẹ́ ẹ̀ tẹ̀yìndọ̀ rìn nígbà bá pè Aṣà wà lè bá mi bẹ́ẹ̀ sọ̀rọ̀ ìyẹn mo ṣe ní wá. Màmí ẹ ṣe iṣu ọmọ ajiná fún mi jẹ Ọlọ́run á jẹ́ kẹ́ ẹ jèrè wa ẹ tí ẹ máa jèrè wa ni. Ṣé rí tá a bá fi dídá tèmi èmi ìbá ní ká filẹ̀ ẹ jẹ́ ká filẹ̀ ẹ má yẹ kó lọ Ìbàdàn. Ẹ mọ̀ pé ilé ẹlòkún mọ̀ ẹ mọ̀ pé mi ò kàwé lẹ́yìn ilé ìwé àkọ́bẹ̀rẹ̀ tí mo ti ka primary school èmi ẹ̀ lọ ilé ìwé mo mọ̀ ní wọ́n sọ pé èmi ò kàwé o. Màmí ẹ má jẹ́ ntọ́ yìí ṣé òótọ́ dé màmí èèyàn tí ó kàwé wọ́n ṣoríire bó ṣe wà yìí kò dùgbà tó bá sọ̀rọ̀ mọ́ tó wà lọ́kùnrin bó ṣe wà yìí kò ní fẹ́ lọ́ọ́ torí kò fẹ́ fi mí lẹ̀ ẹ jẹ́ ká jọ máa grow up at the same time ẹ jẹ́ kí mi àti ẹ̀jọ̀ wà bákan náà ṣẹ́gbọ́n màmí ẹ má dára yín láàmú rárá ẹ jẹ́ kí mi àti ẹ̀jọ̀ ká lè jọ wà bákan náà kò yẹ yín màmí ká má lójú ara wa ká má grow up. Èmi náà mọ̀ pé dàbí ti dàbí gbọ́ ó ní ojókòó kò sí wàhálà àkókò àlọ́. Ẹ̀rọ màmí kan ṣe dàbí ti dàbí kẹrin. Kò sí ẹbí ìwọ tí mo pè pé kó wá wo gọ̀bì. Tó lè ìwò nìyí gọ̀bìgọ̀bì kí ni tá a fẹ́ sọ kò burú jókòó kalẹ̀ o kẹ́ lè máa ríra yín. Ẹlùkú ọ̀rẹ́ mi mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ó ṣe gan. Sọ pé Ọlọ́run ni ká má dúpẹ́ fún Ọlọ́run. Màmí mo ti yílù mi padà o mo ń lọ. Ẹ máa lọ Ìbàdàn. Ọ̀kárí ọkọ mi. Tó bá jẹ́ tọ̀rọ̀ skul mi torí ẹ̀ la ṣe ń lọ Ìbàdàn ẹ jẹ́ ká máa lọ. Torí ẹ̀ ni wàá máa ríra wàá máa kí ẹ. Wàá fi mí lẹ̀ wá lọ. Ọlọ́run wá kí ẹ ó ṣe máa lọ ẹ̀lúkú. Ìlú Ìbàdàn tèmi àti màmá jìjọ lọ yìí ibẹ̀ ni mo ti rí owó tí mo fi wọ skul. Táyé Lolú mo dààmú gan-an mo dààmú gidi gan-an lórí pé mo wá ẹ wá sábúlé wọ́n sọ pé o ti lọ síbàdàn ìbànújẹ́ ayérayé ló jẹ́ fún mi nígbà tí mo gbọ́ pé o ti lọ Ìbàdàn nítorí pé kò sí anybody tó mọbi tó wà ń bàdàn mo tiẹ̀ ti lose hope mo ti rò pé mi ò lè rí ẹ mọ́ títí láéláé èmi fúnra mi ìgbádùn ayé mi ìwà òkè ojoojúmọ́ báyìí lòwe ń wà lọ́kàn mi Ọlọ́run mo dúpẹ́ o ṣé pé màá tún padà rí ẹ báyìí Táyé. Dùn wo tí wọ́n bá gẹṣin inú mi lónìí kò ní kọsẹ̀ kì ní dùn mo nífẹ̀ẹ́ dé inú ọkàn mẹ́nẹ́ láti ìgbà tí mi ti rí ẹ mọ́ ní àárẹ̀ ọkàn ti mú mi wípé ibo nífẹ̀ẹ́ mi lọ dùn èmi dùn. Táyé Lolú ṣé tí n bá ní pé kí n máa fi ẹnu ṣàlàyé bí mo ṣe miss ẹ tó ó kàn máa dàbí ẹni pé mò ń dán náà mo ti miss ẹ jù Ọlọ́run bá ń gbọ́ mo miss ẹ gan-an inú mi dé dùn láti rí ẹ padà Táyé ojú èrè. mi ì rò pé mo tún lè rí ẹ mọ́ torí nígbà tí mo pe nọ́mbà ẹ títí tí ò lọ èsì tí mi àti ẹ̀tì bá pàdé mo fi títóbi Ọlọ́run àṣẹlẹ̀ rẹ̀ tó ní yàrá ọmọ láyé ọ̀nà gbogbo nǹkan tá a fi ní yàrá ọmọ láìláì gbogbo ẹ̀ la máa ṣe. Àmín inú mi dùn. o ti wá fún àìsí rẹ̀ ṣé kò yẹ kó tí ń ríyàn mi tọ́jú ẹ̀. wo omi alákíá tá à ń mu ni o mo fẹ́ kójú mi rí báyìí o. ẹ̀dùn ó ṣe wá jẹ́ pé gbogbo ẹ̀ ń tẹjọ́ ń rìn yìí
queens ni gbogbo yín. Kí lẹ̀ ń sọ yìí? Mo ní à ń ríra wa, aṣara wa, a dẹ̀ ń bá wa rìn pọ̀. Ó gbà tán mẹ́. Ìyẹn mi pé birds of the same feather. Flock together. Ó gbà tán mẹ́. Because pupa máa pupa kọlẹ̀, dúdú máa ṣe kí ni, ó máa kanlẹ̀. Chocolate jẹ́ bá láti sẹ́. Ìsísísísí, mi ò believe pé ọ̀rẹ́ mi ó lè mọ̀ kán nu yín. Seriously speaking, you guys are beautiful. Owó náà lẹ́ rí yìí. Bẹ́ẹ̀ni. Are you serious? Very serious. Man, I love this man. Thanks. Ó sọ bẹ́ẹ̀. I see. Ó ti yé mi. Òun tí ọlá sọ fún mi pé mi ò já mọ́ nǹkankan, mi ò jẹ́ nǹkankan. Wọ́n sọ fún mi mi ò gbàgbọ́. Ìwọ, ó láyà. Àyà kú ẹ̀. Ó ń fọwọ́ kan girlfriend mi. Ó ń fọwọ́ kan. Mo rí ẹ. Ó ń try láti hug ẹ, right? Mo mú wo bó ṣe wò. Ṣé rí ẹ pé mi? Jóná. Ṣé o mọ ọmọ ẹni tó bá drag? Ìbáni. O fẹ́ tẹ́. O tún dúró òun wà. Ó yá wèrè ni. Ọ̀tọ̀ kí ló ṣẹlẹ̀? Kí ló fẹ́ ṣe fún? Kí ni kó ṣe? Kó dọ̀bálẹ̀ fún yín àbí? Wo Jídé, mo ti sọ fún ẹ tẹ́lẹ̀. Mo ní mo lẹ́ni tí mo fẹ́, mo ní ẹni tí mo wà in love pẹ̀lú. Ìwọ ló force me into this relationship now. Mo sọ fún ẹ, mo ní mi ò really like ẹ. Ìwọ ló ṣáà sọ pé kíní kan kì í kan kí n gbé Táíwò sí ẹ, kí n gbé Táíwò sí ẹ. Ìwọ àti Táíwò ẹ̀dẹ̀ jọra because you are not him. So ó kàn miss ni for a while and he's back now. Tèmídùn, èmi ló ń bá sọ̀rọ̀. Tèmídùn! Jẹ́ kó yí ẹ. Sórí tí ọmọ kékeré bá ń gégi ní gbòòrò, àgbàlagbà ló máa mọ ibi tó máa wó sí. Èyí tó bẹ̀rẹ̀ sí ní fà yìí, honestly ò ní mọ ibi tó máa hẹ̀ sí o. Ò ní mọ ibi tó máa hẹ̀ sí. Well, Jídé, story ni gbogbo nǹkan tó ń sọ yẹn. O ò lè ṣe nada. Oh! Jack shit! O ò lè ṣe. Oh, really? Yeah. Good. Good. Mr. Loverboy, come on, hug her. Kiss her. Get out! Hug her. And you'll regret it. Let's go. Hey guys, Alpha, àṣírí pàdé mi. Bó ni, ẹ wo torí Ọlọ́run, mo bẹ̀ yín ni, ẹ má jẹ́ kó dúdú tì mí. Ṣé yín wèrè bọ̀bọ̀ yìí ni? Bí wèrè ẹ̀ ṣe rí, wà fọwọ́ ẹ̀ sẹ́nsìn. Idiot ẹ̀ ó dẹ̀ fẹ́ sọ mí dé yìí, ó fẹ́ sọ mí dọ̀tẹ̀, ó fẹ́ sọ mí dẹ́ni tí ò mọ̀ ṣe. Ṣé o ti wọlé? Àṣẹ bó ṣe wá yẹn mo fẹ́ kẹ́ bá mi kidnap ẹ̀ ni ẹ bá mi gbé èèyàn kan ò gbọ́dọ̀ wà nílé ayé yìí kó máa bá mi du obìnrin fún kíni for what? I mean irú òun tó wá rí yàgàràgà kò ní nǹkan kan tó mi nà án kó tiẹ̀ lè dúró lẹ́gbẹ̀ẹ́ mi èmi lówó mo lórúkọ mo tún léèyàn ẹbí mi pé ta lèèyàn mi. ẹ̀jẹ̀ ló ta lèèyàn. ẹ̀yin ni mi ò lẹ́lò mi ẹ̀yin ni ẹjọ́ tó Ọlọ́run bá mi ṣiṣẹ́ ibi iṣẹ́. Kò dẹ̀ ní bàjẹ́ fún ẹ nítorí pé o ti mọ èmi Baálẹ̀ of Ayakila àṣírí tí ọmọ ìyá mi kò ní bàjẹ́ fún ẹ máa ṣiṣẹ́ gẹ́gẹ́ bí iṣẹ́ kò dẹ̀ ní fọkọ̀ kan rárá kò bẹ alpha. Ọlọ́run my brother I dey feel you Ọlọ́run inú ayé láyé gbé Ọlọ́run mélòó lè rà tó fẹ́ gungi iye ó máa jábọ̀ fọ́pọ̀ Ọlọ́run ṣé ó mọ̀ ní ayé ò ní bòjì àwọn èèyàn náà ló àwọn náà daṣọ bo kí ló ṣẹlẹ̀. wàá ṣeré mọ fílẹ̀ ẹjọ́ tó rọ ẹ bá mi gbé láàyè ẹ ṣáà ti kidnap ẹ fún mi ṣẹ́ni tẹ́ bá ṣiṣẹ́ mi bí iṣẹ́ Ọlọ́run máa tún bá yín fi kankan ẹ mọ̀ mí fún yẹn wàá ṣe ẹ ṣe dáadáa by this time tomorrow kì í ti gbọ́rú yìí tó yẹ kẹ́ gbé wá bá mi àbí. Ọlọ́run aláàtì máa gbọ́rú fóònù yìí gbàgbàgbàgbà. àwọn tó ní ẹ ló ṣe mí ipò ìdá yìí ọ̀la ìdá á tún máa jẹ lọ́mọ. kí ló bá lẹ́kọ̀ọ́. ó sunkún ara ẹ̀ lẹ́.
Ìwọ ẹ̀rù ọ̀bá ẹ̀ ayá òfò ẹ̀ ò ń bá mi ju ìyàwó jóná ó ṣetán láti kú àbí ó ṣetán láti filẹ̀ ṣaṣọ wúrà àbí kí ló ní náà. lónìí dáhùn olówó òléyàn òní kankan mo ń bá ẹ̀mí jí dédú ìyàwó ẹ kò sí wàhálà àníyàn sọ̀rọ̀ dákẹ́nu ẹ. ọba ẹ rí. ó yá wèrè ni kò sí wàhálà. ẹ jẹ́ kó dẹni àgbégbé ẹ pàdánù. lẹ́yìn ikú ìdájọ́ ni ló ṣe. ìdájọ́ akin. Dada rẹ ṣe sùúrù ṣe sùúrù drop lọ náà dáhùn. Easy. Balẹ̀ ló ṣe yín gbọ́dọ̀. Bàtà láti ṣe ẹni sí. Tẹ́wọ̀. Gbogbo báwo. Ẹ wá níjọba ọmọ ìyàwó jẹ́ wá. My friend. Báwo mo pọ́n ọ lé o. Báyọ̀ ẹni jí ni o máa lọ jẹ́jọ́. Ìyẹn lè máa ṣe èrè ní ẹ̀fìn yẹn lè máa wá. Ìwọ́n lè máa pè é wá. Mú my friend. Pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ti di pẹ̀lẹ́ láti tún fi owó ẹ̀. Pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́. Wọ́n dúró sí mò ń bọ̀. Má fi èmi nìkan rẹ̀ sí bíbẹ̀ mi ní kápẹ́. Pẹ̀lẹ́pẹ̀lẹ́ rẹ̀ ti dé. Bọ́ra Táíwò ìdí tí mo ṣe ránṣẹ́ sí yín ni wípé torí ìgbéyàwó tí ẹ dá ọjọ́ ẹ̀ sí ọ̀nà ni mo ṣe ránṣẹ́ sí yín Bọ́ra Táíwò. Ẹ wo Bọ́ra Táíwò ẹ ní láti gba àwẹ̀ biribiri fún 21 days gbáko. Pásítọ̀ àwẹ̀ biribiri ṣẹ́yìn ọ̀pọ̀ jù sá. Bọ́ra Táíwò ẹ dẹ̀ sọ lótìtọ́ pé ẹ fẹ́ràn ọmọbìnrin. Tí bá ṣàlàyé ibi tá a ti jọ bẹ̀rẹ̀ ẹ̀yin gan bá mi káàánú. Tó bá wá jẹ́ wípé lótìtọ́ lẹ nífẹ̀ẹ́ ọmọbìnrin náà ẹ ní láti gba àwẹ̀ náà fún 21 days o ìyẹn là ń pè ní dry fasting. Ṣé wá rí nígbà tí ẹ bá ti ń gba àwẹ̀ tí à ń sọ̀rọ̀ nípa èyí a máa wá fún yín ní àwọn prayer point kan tó jẹ́ wípé ẹ máa ṣe nígbà tẹ́ bá ti ń gba àwẹ̀ yìí. Ṣé n tí mò ń sọ yẹn yé yín Bọ́ra Táíwò? Mo dẹ̀ mọ̀ pé ní agbára Ọlọ́run á ṣẹ́gun fún yín. Àmín. Torí pé àwa ti rí i pé ohun burúkú kan fẹ́ ṣẹlẹ̀ ní ọjọ́ ìgbéyàwó náà gbogbo ibi tí ogun náà bá fẹ́ gbà wá kò ní borí yín. Àmín Jésù. Bọ́ra Táíwò ogun ayé ò ní borí yín. Àmín Jésù. Lẹ̀ kí a gbàdúrà ní orúkọ Jésù. Kẹ́hìndé. Táyé ló ní kí ló dé tó ń tẹ̀lé. Mo fẹ́ máa tẹ̀lé ẹ lọ ni. Táyé ò ní lè tẹ̀lé mi lọ. Mi ì lè padà lẹ́yìn ẹ̀ ibi tó ń lọ yẹn gan lóhùn mi kì í lọ jẹ́ kájọ máa lọ. Níṣẹ́ tó ti ṣe nǹkan tí mo fẹ́ inú mi dùn ọkàn mi yọ sí ẹ
fún pé o tiẹ̀ mú àdéhùn tó wà láàrin èmi àti Tèmídùn ṣe títún ṣọwájú láti ọ̀ṣọ́ tí ò ní lè rí mi ní máa yọ sí ẹ̀mí ṣe máa yọ sí ẹ̀mí àdé ní máa sọ̀rọ̀ bá ṣe máa ń sọ̀rọ̀ máa fi ẹ́ sílẹ̀ kó máa gbé ìgbé ayé ẹ̀ lálàáfíà tẹ̀lé mi mọ́ jẹ́ kí mi máa lọ ṣó mọ̀ pé àlàyé ni wọ́n jẹ́ kí mi máa lọ kí n lọ sinmi. Kẹ́hìndé Kẹ́hìndé Kẹ́hìndé.